ìgbáralé Ọlọ́run bó ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa. lẹ́yìn náà àwọn àǹfààní wo lèyàn máa ń rí téèyàn bá gbáralé Ọlọ́run. ìgbáralé Ọlọ́run ọba ibadatun minal ibadatil qalbiyya ó jẹ́ ọ̀kan nínú ìjọsìn tá a máa ń fẹ̀mí ṣe tó jẹ́ pé ẹnìkan kan ò lè mọ̀ bó ṣe tó lẹ́yìn Ọlọ́run àtẹnitọ́ lẹ̀mí náà. aláwọn àlẹ́ ibadatu zahira àwọn ìbádà tó hàn tá a máa rí tá a bá ń ṣe gẹ́gẹ́ bí ìrun kíkí gẹ́gẹ́ bí àwẹ̀ gbogbo àwọn làmọ̀ pé àwọn nú àwẹ̀ gẹ́gẹ́ bí hajj lílọ àwọn eléyìí ọ̀hàn àwọn ìjọsìn tí a máa rí àmọ́ àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé ọkàn ló wà nínú ẹ̀ ní ká bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀ ní ká máa retí oore lọ́dọ̀ Ọlọ́run nínú ẹ̀ òun náà ní ká gbára lé Ọlọ́run. a jẹ́ pé tí wọ́n ní ká bá ní sọ ní àárọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ọkàn ibadatun minal ibadati al-qalbiyya. ìjọsìn ọkàn yìí òun náà ni ìmọ̀ ń jẹ́ kéèyàn láṣeyọrí nílé ayé ń bì ìgbáralé Ọlọ́run ìmọ̀ ń jẹ́ kéèyàn láṣeyọrí láyé lẹ́yìn náà ìmọ̀ ń fún yàn láti bọ̀tá dáadáa tó bá dijọ́ àlìkìyàmà yóò fi hàn sínú ẹni tí ó wọ àlìjáná Ọlọ́run. kí ni wọ́n pè ní àtàwákùl ẹ̀yọ́ mayami ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá torí ìlú tá a bára wa yìí a ní bùkátà sí ká máa ṣàlàyé ẹ̀sìn nítorí inú ìlú táwa dàgbà sí àbí ìlú tí wọ́n bí wa sí torí pé kíní kan là ń ṣe tẹ́lẹ̀ ká tó gba Islam nígbà tá a gba Islam tán a da gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn táwa jẹ́ mùsùlùmí lè ní àti wọn yọ lọ síbi nǹkan tá a dà á lẹ̀ yẹn nǹkan tá a sì dà á lẹ̀ yẹn onígbàkejì ọlọ́run sì nígbàkejì àwa la fi ṣe gbàkejì lẹ́yìn ọlọ́run tó lọ́n dá lókù ẹ sá mọ́rọ̀ ń dání al-khaliqu wal-makhluq òpin mẹ́ta Allah lẹ́yìn Allah kí ló kù jama gbogbo tó lọ́n dá lókù bàbá ti dì í mú àní sinà níta fẹ́ dì í mú jòkó yìí ni pé ká gbára lé ọba tó dá wa ká má gbára lé ọ̀kan nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run gbogbo tó lọ́n dá pátá kò tó gbára lé toró náà gbára lé nǹkan ní tó gbára lé yẹn òun làwọn náà gbọ́dọ̀ gbára lé òun náà ni Allah. At-tawakkulu ala Allahi wa sidqul i'timadi wasidiku i'timadi al-qalbi ala Allah azza wa jalla. ìtí wọ́n pè ní ìgbára lọ́lọ́run àáká máa ń sọ pé ìgbára ni ara gangan kọ́ ìgbọ́kànlé Ọlọ́run nítumọ̀ ẹ̀ àmọ́ nínú èdè Yorùbá tó máa ń lágbára ìgbára lọ́lọ́run lágbájá ọgbára lọ́lọ́run níta àgbàlérò náà ni pé ọ̀fẹ́ mi tẹ Ọlọ́run ọgbọ́kànlé Ọlọ́run wọ́n ní ìgbọ́kànlé Ọlọ́run ọba ni wọ́n pè ní àtàwákùlù fi istijlabil masalihi ìgbọ́kànlé Ọlọ́run ọba yìí kí láǹfààní ta fẹ́ rí bẹ́ẹ̀ ó náà ní pé gbogbo ohun tá à ń fẹ́ kọ́lọ́run ọba aláwọ̀ ṣe fún wa ká sì gbà pé ó lè ṣe fún wa wa daf'il madar min umuri dunya wal akhirah gbogbo tó jẹ́ nǹkan tí ń bà wá lẹ́rù tí ń pa wá láyà ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run ká gbára lé Ọlọ́run ká fọkàn tẹ ọ̀dọ̀ Ọlọ́run ká gbẹ̀mí lé Ọlọ́run yìí pé Ọlọ́run kápá ẹ̀ gbogbo tí ń pa wá láyà Ọlọ́run bá kápá rẹ̀ kó sọ di ìdùnnú fún wa lẹ́yìn náà gbogbo tí ń bà wá lẹ́rù bàbá ti gbára lọ́lọ́run bá gbọ́dọ̀ tún bẹ̀rù mọ́ torí nǹkan àwọn Ọlọ́run ló dá Ọlọ́run sì kápá ń tọ́ dá ó ní wa wal qahiru fawqa ibadi Ọlọ́run bá ní gbogbo tí mo dá pátá tí wọ́n ń jẹ́rú fún mi ipá mi ká gbogbo wọn. ẹ̀yọ́ maya mi àtàwákùlù wa thiqatu bima indallah àwọn àlùfáà wa wọ́n ní tí wọ́n ń pè ní ìgbáralé Ọlọ́run ìfẹ̀mítẹ̀ Ọlọ́run ìgbọ́kànlé Ọlọ́run òun náà ni kéèyàn gbà pé Ọlọ́run ọba nìkan ti tó láti fọkànbalẹ̀ sí
wàlíyàsù amma fi aidi nas kéèyàn jákàn kó lọ́dọ̀ gbogbo tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn pátá ipe wọn ò lè ṣe nǹkan kan àfi tọ́lọ́run bá ṣe kíní àfi tọ́lọ́run bá ṣe. àtawakkul ala Allahi min a'zami al-ibadati al-qalbiyya wọ́n ní wọ́n wá jẹ́ ọ̀kan nínú ìjọsìn ọkàn tó jẹ́ pé Ọlọ́run bá Allah nìkan òun ló lẹ́tọ̀ọ́ sí. àwọn àlùfáà wa nígbà tí wọ́n ń ṣàlàyé fún wa ipe ọ̀pọ̀lọpọ̀ wa lénìí à ń pera wa ní mùsùlùmí òdodo ìsìláàmù tí à ń ṣe ó ní bùkátà sí kálí gbọ́n ayé wò ìsìláàmù wa ń takò Quran ń takò ìsìláàmù wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí ìṣe wa ìgbàgbọ́ wa kó máa níbàámu pẹ̀lú tó wà ní Quran torí Quran la gbàgbọ́ la fi ń jẹ́ mùsùlùmí òdodo tí ìbá wa ń ka àwọn àyà Quran lọ́sìn tá a bá wá wo ìṣesí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá yóò dá wa lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní mùsùlùmí wọn ò tí ì ṣe Islam tọ́lọ́run rán wọn torí ẹ̀ làwọn afáàfi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ ipe ẹjẹ́ àtún ọkàn wa ṣe nípa Ọlọ́run ọba wa ẹ̀rí àtawakkul ala Allahi shartul Islam wọ́n lè jẹ́ mùsùlùmí láì gbára lọ́lọ́run ẹni tí ó bá ti gbára lọ́lọ́run ó ti kú mùsùlùmí gbogbo ẹni tó bá ti gbára lé nǹkan míì nínú tọ́lọ́run bá dá sọmọsọlẹ̀ ẹ̀ka pé nǹkan méjì ló wà al-khaliqu wal-makhluq ọba adẹ́dá gbogbo tó kù lẹ́yìn ọba adẹ́dá ìtọ́lọ́run dá ni tá a bá ti wá gbára lé ọlọ́run ọba adẹ́dá á kẹ́yìn sí gbogbo tọ́lọ́run dá tá a bá ti gbẹ̀mí lé ọ̀kan nínú tọ́lọ́run dá á ti kẹ́yìn sí ọba adẹ́dá. wọ́n ní anabi Musa aleyhi salatu wa salam nígbà tí ń sọ fún àwọn ìjọ rẹ̀ kí ni bá àwọn ìjọ rẹ̀ sọ ń sọ fún wọn yìí pé ọlọ́run ọba sọ nínú Quran ni o ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa qala Musa ya qawm ọlọ́run ní Musa ó sọ fún àwọn ìjọ rẹ̀ aleyhi salatu wa salam in kuntum amantum billah in kuntum amantum billah ẹ̀yin ìjọ mi tó bá jẹ́ pé ẹ bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ fa alayhi tawakkalu òun ló yẹ kẹ́ gbára lé in kuntum muslimin tó bá jẹ́ pé ẹ bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ta ló yẹ kẹ́ gbára lé Allah. Suratu Yunus aya 84 bí ṣe ń sọ ní masọ̀bítọ́wà ìtumọ̀ ni pé Ànábì Musa ní kuntum muslimin tọ́ba ìjọba mùsùlùmí bá ní yìí lóòótọ́ fa alayhi tawakkalu Ọlọ́run nìkan ni ẹ gbára lé mùsùlùmí tí ò gbára lọ́lọ́run tó gbára lé nǹkan míì nínú tọ́lọ́ ń dá tó sọ ọkàn balẹ̀ sí nǹkan òun ipe yóò ṣe tó wọn wá àbí yóò dáàbò wọn níbi aburú kí ni Ọlọ́run pè é nísìnyí kí ni Ọlọ́run pè ní kèfèrí Ọlọ́run pè lẹ́lẹ́bọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ọba jẹ́ mùsùlùmí ni tó sìn tán yẹn tó sìn tán òun náà ló ṣe kíni òun náà ló gbára lé Ọlọ́run bá aláàtún sọ nínú àyà mi ipe àtawakkulu ala Allahi sharitul iman ìmánì tá à ń pariwo tí gbogbo wa ń pè á ní ìmánì sọlọ́run agbọ́lọ́ngbọ́ wọ́n ní nígbà tó bá gbára lọ́lọ́run lọ́gbọ́lọ́ngbọ́ o bọ́ọ̀ bá gbára lé Ọlọ́run ọba ọ̀gbọ́lọ́ngbọ́ bẹ́ẹ̀ bá sì ti gbọ́lọ́ngbọ́ gbogbo tí bá ń ṣe bá ń sá ni Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba ní wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin Ọlọ́run tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo fa alayhi tawakkalu Ọlọ́run ọba aláàní kẹ́ gbára lé Suratul Ma'idah aya 23 tẹ́yìn bá ti wá gbára lé nǹkan míì ó ti kúrò nínú olùgbàgbọ́ òdodo níta ń dìmú nínú àyà bàbá ṣe ń ka àyà ká sì máa sọ fíkẹ́ òdèlélẹ̀ ẹ̀ kí n là gbọ́yé tá a gbọ́yé nínú ẹ̀rí yẹn àyà alákọ̀ọ́kọ́ onítẹ̀bá jẹ́ muslim Ọlọ́run lẹ́gbàrá lé àyà lẹ́ẹ̀kejì onítẹ̀bá jẹ́ mumin lóòótọ́ Ọlọ́run nìkan lẹ́gbàrá lé tẹ́yìn bá ti wá gbára lé nǹkan míì nínú tọ́lọ̀ ń dá ajẹ́pẹ́ kìí ṣe muslim kìí ṣe mumin nìkan gbá àwẹ̀ lásán
nǹkan lọ Mákà lásán nǹkan kírun lásán torí pé bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ gbogbo ìjọsìn tẹ́yìn bá ṣe wọ́n ní kọ́lẹ̀ fún yẹn. Atawakkul ala Allah amru ilahi wọ́n níbi tí ìgbáralé ọlọ́run ọba tí ó tóbi dé ọlọ́run ọba aláàpá nábì láṣẹ ìwọ̀n pa wà náà láṣẹ lábẹ́ rẹ̀ ọlọ́run ọba ní Rabbul mashriqi wal maghrib ọlọ́run ọba ní ọba yín Allah òun ló dá ibùyọ oòrùn òun ló dá ibùwọ̀ oòrùn ìtì bẹ láàrin ibùyọ àti ibùwọ̀ ńkọ́ ta ló dá Allah ọlọ́run ní òun lòun dá gbogbo ayé àti tọ́wà ń bẹ̀ la ilaha illa hu kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó yẹ ká wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó yẹ kí á wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni tó yẹ ká gbára lé ìtumọ̀ la ilaha illa hu nìyẹn ọlọ́run bá ní fattakhidhu wakila ìwà nàbì ọba tó ní ibùwọ̀ oòrùn tó sì ní ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ fattakhidhu wakila òun ni kò múlẹ̀ ní tó gbára lé o suratu al-Muzammil aya ẹlẹ́kẹsàn ọlọ́run pàṣẹ àbí ọ̀pàṣẹ onífàtẹ́kìdì hu yẹ Allah wakila ẹni tá a gbára lé ní wọ́n pè bẹ́ẹ̀ láfi ní asibunallahu wa ni'mal wakilu ọba aláàtú fún wa mọ́ndàlá ọba tí a máa gbára lé ọlọ́nífàtẹ́kìdì hu wakila ìrẹ́ Muhammad wọ́n gbára lé nǹkan mi o Allah nìkan ni kò gbára lé àṣẹni tọ́lọ̀ máa ń pa Ànábì láṣẹ yín pa wá náà láṣẹ ní abẹ́rẹ́ ọlọ́wọ́n bá tún pàṣẹ ń bomi ọlọ́wọ́n bá ní wa tawakkal ala al-hayy ọlọ́wọ́n bá ní rẹ Muhammad gbára lé alààyè alladhi la yamut alààyè tí ò ní kú tiẹ̀ gbogbo tí ọba gbára lé yóò padà kú kullu man alayha fan ọlọ́wọ́n ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ kò ní sí kankan mọ́. ويبقى وجه ربك ذو الجلال والإكرام yóò wá ṣẹ́kù Ọlọ́run Allah nìkan eléyìí náà yóò jẹ́ àmọ̀ pé irọ́ ni gbogbo tá a gbára lé màláìka ni àlìjánu ni èṣù ni àjẹ́ ni oṣó ni àwọn ẹlẹ́gbẹ́ awo ni àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀múlẹ̀ ni asomadi ni asokọ́rùn ni kọ́dà kọ́ gbọ́dọ̀ lé bọ́dà rẹ àbọ̀kọ rẹ àbáǹtí ẹ àbábúrẹ́ àbọ̀mẹ́ ipe ọba ti wà láyé tèmi ti da ikú rẹ nìkan ní oníjọ́ dá fún mọ́ ọlọ́wọ́n bá ní wa tawakkal ala al-hayy ọlọ́wọ́n ní eré ànábì gbára lé àlàyé alladhi la yamut ẹni tí ò ní kú ó nìkan ní ò ní kú gbogbo tó gbára lé ní ọ̀padà sí kínní ní ọ̀padà kú èyí tí kò sì jẹ́ èyí tí ń mí yọ padà tán torí ọlọ́run ní kullu man alayha fan gbogbo tí ń bẹ ní òní bẹ mọ́ tó bá jẹ́ alágbára ni kò yẹ kó kọ́ tán nígbà ọlọ́run ní kó kú láyé ni ó yẹ kó sọ pé èmi náà mo lágbára èmi táwọn èèyàn fi ń sòdì tí wọ́n fi ń sọ́rùn èmi náà lè máa bẹ láyé ọlọ́run pa á láṣẹ yóò sì kú nílé ayé ọlọ́run pa rẹ̀. Suratu Al-Furqan aya 58 lọ́lọ́run ti ní alààyè ní ẹja agbára lé ẹ má jẹ́ agbára lé kíní òkú awọ ejò ọwọ́ amú awọ ejò ọwọ́ akọ abẹ́rẹ́ sínú ẹ̀ àbátàrí àbẹ́wé àbẹ́tàǹkàdá ọwọ́ asomadi ejò tó láwọ níbo ló wà ó ti ṣe kíní ó ti kú ọwọ́ fi ń sọ di oní ọlọ́gbára lé pé yóò máa sọ ọlọ́run bá ní mistake ló ṣe wa tawakkal ala al-hayy ọlọ́run ní alààyè ní ẹgbára lé alladhi la yamutu tí ò ní kú ìsìláàmù tá a fẹ́ ká ṣe ilẹ̀ yorùbá nìyẹn kì í ṣe ìsìláàmù onígbàdí ìsìláàmù onígbèrè ọdẹ tí mùsùlùmí ọmọ jáde tí ó gbàgbé bàǹtẹ́ yóò tó padà wálé àníkílódé alóhùn kú lójú ọ̀nà ìdó mú dání yẹn tó so mọ́ di yẹn náà ni ọ̀sọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìmọ̀ agbára lé ńtọ́lọ́ ń dá ẹbọ ni o ìmọ̀ agbẹ́ ọkàn lé ọlọ́run ìmọ̀ agbára lọ́lọ́run ẹ̀sìn ni tọ́lọ̀ bá ti pàṣẹ pé ẹ̀sìn kankan ó ti dẹ̀sìn ọlọ́run sì ń júwe ibi tí oríire wà fún wa ọlọ́run bá àlá yóò máa lé wa kó omi torí ibú ṣe kí ni tó wà fún wa
صرح الله عز وجل الله بات الله ما لأنه آيامي أنه كاف لعبده الله باني موتوا إمين كاتيتو إمين كاتيتو gbogbo rẹ tẹ ń wá ọ̀dọ̀ mi lọ́wọ́ aburú tẹ ń sá fún èmi ní ìdáàbòbò yìí ẹ má tún wò sí má ẹ má tún lọ́dọ̀ ṣetán ẹ má lọ́dọ̀ èṣù ẹ má lọ́dọ̀ àlìjánu ọlọ́wọ́n bá Allah ọlọ́wọ́n bá ó ní wa man yatawakkal ala Allah ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti gbé ara lọ́lọ́run fa huwa hasbuh ọlọ́wọ́n bá ní ọba yẹn nìkan ti tó kò ní ìdíkó tún dààmú mọ́ inna Allaha balighu amrihi ọlọ́wọ́n bá Allah yóò mú bùkátà rẹ̀ bí yá balighu amrihi nítorí ọlọ́wọ́n bá Allah fẹ́ ṣe fún ọlọ́wọ́n ó ṣe kí ni ọlọ́wọ́n ó ṣe fún balighu amrihi kò sí kankan tó lè di ọlọ́wọ́n bá lọ́wọ́ ọlọ́wọ́n bá Allah ní agbára láti ṣe ti ń fẹ́ fún ọlọ́run bá ní èmi nìkan tó wọ́n tún ní nǹkan kan mí inú lé mọ́ ìsìláàmù wa nílẹ̀ Yorùbá ẹ̀dí àlọ́lẹ̀ gbọ́n yẹ̀ wò ọ̀run tá ń lọ yẹn ọlọ́run nígbà aláàbọ̀ pé ká ṣe ìsìláàmù díẹ̀ ká ṣe ẹbọ díẹ̀ irọ́ ó ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú àbíkẹ́ kú sínú ìsìláàmù kí ni àkọ́kọ́ kó islam shahadatu an la ilaha illallah ní tí ó jí láyé shahada rẹ̀ ó ní tùmọ̀ òun náà ni àtàwákúlù ala Allah ara ẹ̀sìn ara àgbàgbọ́ òun náà ni ìgbára lé ọlọ́run a jẹ́ pé nínú ìtumọ̀ shahadatu an la ilaha illallah àtàwákúlù ala Allah ọjẹ́ kan bẹ́ẹ̀. ọlọ́run bá ní qad ja'ala Allahu li kulli shay'in qadra aw qadara Allahu akbar qad ja'ala Allahu li kulli shay'in qadra ọlọ́run ọba ní gbogbo tí mo dá pátá mo lẹ kádàrá máa ń gbà mo dá tán kò ní rí nǹkan kan sí ilé ayé àfi tí mẹ́lọ́n bá kọ́lẹ̀ èyí tó bá dì mú ilé ayé wọ́n kọ́lẹ̀ fún ọ ni èyí tó bá dì mú wọn kọ́lẹ̀ ní ọjọ́ dì mú èyí tó bá bọ́ wọ́n ṣe kọ́lẹ̀ náà ni pé yọ bọ́ sórí èyí tí ò bọ́ kì í ṣe nìkan ló ní kọ́ mọ̀ bọ́ ọlọ́run kọ pé kò ní bọ́ ni o èyí tí wọ́n pè ní àtàwákùlù ala Allah yìí ọlọ́run bá ní kádàrá yín ọwọ́ ọ̀hún lọ́wọ́ ìgbára lóhùn nítorí òun kọ kò sẹ́ni tí ó yí padà nínú ẹ̀dá ọ̀hún torí kádàrá ló bá dé nítorí òun kọ́ ọ̀hún ipe ó sunkún jọba yìí kò sí tó ní ọmọ sunkún níjọba yìí ó rore gbà ọlọ́run bá ní mo ti kọ́ ni nítorí gbára lé nkún fún ọ lóore níjọba yìí mo ní aburú ọmọ bọ̀ lọ́ọ̀kan yóò sì escape rẹ kìí ti pọ̀ gbọ́n ọlọ́run mọ̀ kọ́ láti gbà tí mo ti kọ́ kádàrá ni ipe njọba yìí díẹ̀ lókù tí mọ́tò fi ṣe kíni tí ó fi gbà ọ kò sì ní gbà ọ ọlọ́run bá ní gbogbo tó bá escape rẹ nínú aburú mọ̀ kọ́ lẹ̀ ni a jẹ́ pé tá a bá nílò aka inú tá a sì gbọ́n tá a sì ta ni ò jẹ́ wá lérè kò yẹ ká gbára lé nǹkan kan mí lẹ́yìn ta ni lẹ́yìn ọlọ́run nítorí ní tá à ń fẹ́ gan ní tá à ń wá gan owó ẹ̀ lọ́wọ́ èyí tó bá sì kọ láàrin mú èyí tí ọba kọ kò sẹ́ńtì fún wa Suratul Talaq ayẹlẹ kẹta lọ́wọ́ ẹ̀rí bí ṣe ń sọ ní máyà wa bí ṣe ń sọ ní sekínì ní mú àyà wa nítorí kálí ìbá lọ lè wò ó sọ́ra àwọn kan bẹ́ǹsì báwọn kéwú dọ̀la yóò sọ fún yín pé ṣe rí kámọ́ nìkan tá a máa gbára léhùn kámọ́ nìkan tá a máa lò yẹn tá a máa gbẹ̀mí léhùn kìí ṣẹ̀sìn tilẹ̀ Yorùbá ń bí ẹ̀sìn Mákà nìyẹn o àwọn òṣèlè bá yín ṣe àfáàsì ni òun náà kéwù aláwọn àjẹpọ̀ ń bí gan àwọn ni ká máa ka yàsẹ́ ká máa ka sikar ká máa ka Quran wa min sharri nafathati fil uqad dínkọ àwọn wo ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn obìnrin tí wọ́n fàtẹ́kù sí nǹkan tí wọ́n dè tí wọ́n pe orúkọ burúkú sí tí ó sì máa ṣe pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run sílẹ̀ Yorùbá lọ́lọ́run tí ń ròyìn àwọn yẹn ibẹ̀ lọ́lọ́run tí ń ròyìn wọn ní Madina ní Maka ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa la tahtaju ila al-malaika ẹ̀yin ẹrú Ọlọ́run ọba wa ẹ̀yin mùsùlùmí òdodo ó ní bùkátà sí màláìka láti gbára lé ata Jibril wala jinn ó ní bùkátà sí àlìjànú láti gbára lé
wala ins ó ní bùkátà sọmọ èèyàn láti gbára lé wala sheikh ó ní bùkátà láti gbára lé ṣéwù kan àbí ìmáàmù kan wala sihr ó ní bùkátà láti gbára lé oògùn kan ipe oògùn yìí tá a ṣetán yìí torí tó bá ti gbé wálé ó ti fẹ̀mí tẹ̀ ẹ́ ó ti gbọ́kànlé tó o bá gbọ́kànlé ò ní mú wálé o bọ́yọ̀ gbà pé yóò ṣínà fún ọ àbí tó gbọ́kànlé yọ gbà pé yóò dáàbò bò ọ àbí yóò fún ọ lágbègà má gbọ́kànlé kankan mi lẹ́yìn Ọlọ́run má so pàrọ̀ má fi nǹkan má so nǹkan rọ̀ má lè rí kankan mọ́ inú sàárè òkú má lodò má lè rí kankan mọ́ etí odò sórí tó bá ti rì mọ́lẹ̀ bọ́ọ̀ bá ti ń lọ náà lẹ́mí rẹ̀ sọ fún ọ pé kiri yìí mo fẹ́ kó ràn mí lọ́wọ́ ni o tó bá ti kú ń bẹ́ẹ̀ náà lẹ́mí rẹ̀ ò ní já ń bẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ sọ pé akínní yẹn tó bá ti bẹ̀rẹ̀ sẹ́ǹsì ọjà ọmọ ti kíní ọjà ọmọ ta àbí mo ti parí ẹ̀ nínú gbó gbogbo ọ̀tá tó bá sọ̀rọ̀ mi láì dá wọ́n máa fi rí fagbọn ni ẹ̀mí rẹ̀ ti wà ń bi tó rì mọ́lẹ̀ yẹn ìkànnì náà lọ gbára lé sórí tó fẹ́ kó ṣe tani máa ń ṣe Allah nílẹ̀ Yorùbá kà máa pariwo Allah Allah ni kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ nínú o bẹ́ẹ̀ bá túlẹ̀ àfa mi sìn ẹ́ rò pé babaláwo ni gbogbo ẹ̀ ní ó di kàpìtì sí ẹgbẹ́ kọ̀ọ̀kan yóò sì kọ́ iṣẹ́ tí ń ṣe kínní iṣẹ́ tí ń ṣe níwájú ogun ọba ogun onárun ogun jẹ̀dí eléyìí da àdáwà àtàdáwì eléyìí da ogun àrùn Ànábì ní tàdáwà ó ibadallah ń padà débẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo nǹkan gbára lé yàtọ̀ sí Ọlọ́run ọba wa tá a bá ní nínú ilé Ọlọ́run ọba Allah ní nǹkan òun yóò padà dànkan rú fún wa o kò tó wa o Ọlọ́run nìkan lòun tó Ọlọ́run ọba ní yá ayyuhan nabi Ọlọ́run ní mo pèrè ànábì asibukallah ẹ̀rí Ọlọ́run ní Allah nìkan ti tó ó ti tó fún ọ wọ́n tún wá nǹkan mí ká má al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab tọ́lọ́run ọba ń bá ànábì sọ̀rọ̀ pé ṣe nǹkan báyìí Ọlọ́run ti ń bá wa náà wí lábẹ́ rẹ̀ àfàwọn nǹkan kan tó jẹ́ pé ànábì nìkan lọ́lọ́run ọba aláàní kò ṣe àmọ́rò àwọn eléyìí Ọlọ́run ọba ní asibukallah Ọlọ́run láàmálẹ̀ onírẹ̀ Muhammad asibuka Allah nìkan ti tó wọ́n gbára lé nǹkan mímọ́ o wa man ittaba'aka minal mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá fi ìmánì jọ èmi Ọlọ́run ti tó fáwọn náà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ọ àwọn wọn náà ń tẹ̀lé ànábì àwa yìí náà ni baba imam baba afa ustaz mudiru lekewu àsìkò tó láti kó tó wà nínú ilé jáde Ọlọ́run lóhun tó ànábì àwa náà tá a jọ wọn lẹ́yìn ànábì Ọlọ́run lóhun tó àwa náà òun nìkan náà ní ká gbára lé ká fọkàn tẹ̀ ká má gbára lé nǹkan míì suratu al-Anfal aya 64 nítorí ma sọ bí tọ́ wà òun náà ni pé káwọn tí wọ́n ń wò wá àtàwọn tí wọ́n ń gbọ́ wá àtàwọn tí wọ́n padà máa gbọ́ wá káwọn náà lọ lè wò nínú Quran torí tẹ́ bá ti wò nínú Quran ìdánilójú ó ṣe kí ni yọ wà fún yẹn kò wá sí táàfà kan gbélé yàn lọ́wọ́ mọ́ tó bá ti jẹ́ ẹbọ téèyàn ó ṣe kí ni téèyàn ó gbà kò sí tí wọ́n dì fún yàn mọ́ téèyàn ó lò ẹ máa bù jẹ ẹ máa fẹ́lẹ́ rárí ẹ̀sìn eléyìí ẹ̀sìn sẹ́yìn ọrùn ẹ̀yìn ẹsẹ̀ ẹsẹ̀ síbi ọwọ́ wọ́n tún máa ń sin sí eré láti rí dé gbogbo rí ìbàdí ẹgbẹ́lẹ̀ yẹri mọ́lẹ̀ eléyẹ fi kọ́ eléyẹ ju sómi sàárè òkú ilé ìwẹ̀ lẹ́rìí eléyìí má gbogbo nǹkan yẹn ẹbọ ni wọ́n ṣe kíni ni wọ́n ń pè nínú ẹ̀sìn wa torí ọ̀fẹ̀mísì àbọ̀fẹ̀mísì ọ̀gbọ̀rọ̀ parọ́ bọ́ọ̀ bá fẹ̀mísì ò ní rà tọ́ọ̀ bá ti fẹ̀mísì ò ní gbà tọ́ọ̀ bá ti fẹ̀mísì ò ní lò ọgbà pé yóò ṣe kankan lójú ó lò Ọlọ́run wa ní ẹ má dààmú jìnnà ẹ má fẹ̀mí àtìntìn dá ẹ má fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn èmi nìkan tó àsìbúkà Allah Ọlọ́run wa ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo náà táyé ìparẹ́ èmi nìkan ti tó àwọn náà Suratul Anfal àyà 64 àwọn nǹkan wo ni máa ń dà wá láàmú táwọn fi ń sákùn wájú Ọlọ́run táàfin wà lọlẹ wà nǹkan kan tá gbára lé táàfin mi tẹ táwọn àgbàgbé yóò ṣe tọ́lọ̀ máa ń ṣe inú ẹ̀ ní òsì ọ̀dà o ajá ọlọ́ni kọ́lọ́ máa dẹ́sẹ́ ní kọ̀ọ̀kan wa
anabi gan ama wa sọmbe Allahumma inni a'udhu bika minal kufri wal faqr anabi ole ma wí lẹ́yìn àsùbá àti lẹ́yìn alásàrì Ọlọ́run bá mo bẹ̀ ọ́ mọ́sá ìsọ́mi mo sáde ọ́ má jí kèfèrí ọ́ kọlù mí má sì jósì ọ́ kọlù mí torí kèfèrí máa mú yàn án wọná lọ́rùn yín sì máa bá yé jẹ́ òsì yín máa jẹ́ káyé yín orí dáradára ni ọ̀rọ̀ tó fi jẹun tó fi gbalé tó fi raṣọ tó fi tọ́jú ìyàwó tó fi tọ́jú ọmọ ọwọ́ aláyè rẹ̀ dá ayé rẹ̀ ọ̀dá o anabi náà máa pé wòsì ọ̀dá lójú ọwọ́ sọ̀ mbẹ́ ìwọ náà máa wá sọ̀ mbẹ́ ni o ìjànpẹ̀ Sunnah nìyẹn o níta anabi bá ti ń ṣe káwa náà máa ṣe kíni ká máa ṣe Ọlọ́run níta wá ló ṣe o òsì ní dáàdi kèfèrí nípasẹ̀ òsì àwọn arọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ ni wọ́n gbára lé olówó yóò gbára lé tẹ̀mítẹ̀mí àní bàbá yẹn bá ti ń bẹ láyé abẹ́rẹ́ láti ń ṣiṣẹ́ yóò dá fáwọn náà ọwọ́ akẹ́mi kú lọ́dọ̀ Ọlọ́run tí yóò máa dá fún yàn Ọlọ́run tẹ́mi bàbá yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ tó lè pa lásìkò tó wù tó lè ta lóṣì lásìkò tó bá fẹ́ má gbára lé da Ọlọ́run o ẹlòmíà gbára lé ìyàwó ẹ̀ alálàájà àbítálàjà bá kú lókù lọ́rọ̀ wọn ò ní bọ́ sí ma ẹlòmíà gbára lọ́kọ ẹ̀ àní bálájì bá ti kú tòun tánu ẹ̀ṣẹ̀ ni o ẹbọ ni o nítorí ọba tí àgbára lé òun náà làlá ọwọ́ àfàlájì ìṣẹ́gbẹ́ àlá ẹlòmíràn ní ṣé òun ti máa ń bẹ láyé nǹkan kan ò ní ṣe òun ẹbọ ló ń ṣe o kódà o ṣé òun kò lè ṣe kankan nínú ayé o nínú ayé tara tiẹ̀ gan kì í ṣe gbogbo tó fẹ́ lòun náà rí Ọlọ́run fún un léyìí tó wù ń fi pa á lẹ́rìn Ọlọ́run gbà yìí tó wù lọ́wọ́ ẹ̀ ń fi pa á lẹ́kún ṣé òun sunkún yàrá o ìmáàmù ké o àwọn àjẹ́ sunkún o ẹ̀yin ayé o kí ló fẹ́ káyé ó ṣe kí ló wà lọ́wọ́ ayé kò sí kankan lọ́wọ́ ẹ̀ ẹni tí nǹkan bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹnìkan náà ni ọ̀nà làlá ó ní wọ́n ìdá kọ̀tọ̀ amúra Ọlọ́run bá ní tí wọ́n fẹ́ ṣe kankan lérí ilẹ̀ Ọlọ́run fa innama yaqulu lahu kun fayakun èmi nìkan náà ní sọ̀rọ̀ yóò sì máa ṣe ọ̀dà táyọ̀ bá fẹ́ kó ṣe ayé lè dá kun fayakun Ọlọ́run padà ọmọ ayé ń kú àbí òkú ayé ìlọsibítù àbí ọlọ àwọn àjẹ́ ń kú àbí wọn kú àwọn oṣooṣo wọn kú àbí wọn kú ebi wọn bẹ èṣù ṣiṣẹ́ ni wọn padà jáde láyé èṣù tí wọn bá ṣiṣẹ́ náà padà kú nígbẹ̀yìn ayé ìbílísù Ọlọ́run padà pa á ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí ń sọ yẹn di ẹni tí wọn máa gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wọn ní òṣì wà ń bẹ kọ́ lọ́ máa ta wá lọ́sì má gbára lé àlìjànú má ṣoògùn owó má ṣoògùn owó má ṣoògùn tajà oògùn tajà lọ gbára lé ṣọ́ọ̀bù má parọ́ torí tẹ́nìkan bá já tó bá já kó ó bínú pété ló já kínní nígbà tó dé pé ó ní tó fẹ́ kó ṣe fún ọ ẹ̀mí ló sì balẹ̀ lérí ẹ̀ pé bí kínní bá ti bẹ̀ lókè àwòrò ni a máa ta má ṣoògùn owó lẹ́yìn náà nínú nǹkan tí máa ń dà wàhálà mọ́tà fi máa ń gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́ òun náà ní bó la ṣe ní kú bó nípa yóò ṣe ní ká wa bó ní ìkà ò sí ní bá tiwa jẹ́ bó lójú burúkú ò sí ní wò wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wàlẹ́ yìí tà ní tara wa ojú ń bẹ́ o ní sin lápá ẹ̀yọ́ màá yá mi ẹ dákun torí tọ́lọ́mọ bá wa ẹ jẹ́ àmúra o ẹ jẹ́ àgbìyànjú o ká máa ṣàdúrà ká máa ṣàdọ̀ Ọlọ́run èṣù ń bẹ ó sì láwọn ọmọ tí ń bá ṣiṣẹ́ Ọlọ́run innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum Ọlọ́run bá ní ìbílísù àtàwọn ọmọ rẹ̀ wọ́n sọ yín wọ́n sì ń wò yín àwọn rí àmẹ́yìn ọ̀rá wọn ẹ sáà di mí o kul a'udhu bi rabbil falaq Ọlọ́run ní rẹ̀ Muhammad má dákẹ́ o má dákẹ́ o má pé mo fi Ọlọ́run ọba tó lásùbà mo yẹ sọ́ra ẹ̀rí mo fọlọ́run sọ́ra dàlà náà bí gbára lé Allah ó sì ká fálákì min sari ma khalaqa kaburu ẹ̀dá Ọlọ́run ma ṣe mí o min sari ghasiqin idha waqaba kaburu òru ma ṣe mí o òru aburú mẹ lóru jama wa min sari nafathati fil 'uqad mo fi Ọlọ́run ṣọ́ra mo gbẹ́kàn lọ́lọ́run kí àwọn tí wọ́n dé nǹkan tí wọ́n dé èèyàn tí wọ́n dìyàn wọ́n máa dé èèyàn wọ́n máa dìyàn ní tí wọ́n bá dé tí wọ́n dì wọ́n máa lápá lára mi wa min sari hasidin idha hasada àwọn olójú tí wọ́n lára tí wọ́n bá wóore mo sáde wọ́ Ọlọ́run mọ́jọ́ rẹ̀ mi ọba jẹ́ o Ọlọ́run ní ọ̀sán burú sí ọlọ́wà ìwé Ọlọ́run wa ní kẹfẹ́ mi tẹ̀ Ọlọ́run bọ̀rọ̀ bìlẹ̀ falak Ọlọ́run ò pé gbẹ́kúlẹ̀ Ọlọ́run sọ pé ọ̀sẹ̀ àgbélé kọ̀tà wọn ni àgbélé àwọn àlẹ́ àmọ́ wẹsẹ̀ yóò sì mọ pọ̀tà níbi tí tọ́wà
ọlọ́run bá aláwọ̀ ní kárí nǹkan mọ́ wájú lé àbí kárí nǹkan mọ́ nù lé àbí ká máa gbára lé nǹkan kan míì ká máa so pàrọ̀ owó ń dè gbére ọdẹ gbére mùsùlùmí ọgbọ́dọ̀ débẹ̀ àwọn ọlọ́dẹ wọn ní àwọn ọlọ́dẹ àwọn kèfèrí wọn èsè mùsùlùmí ìdí òjì wọn di mùsùlùmí náà nìyẹn táwọn náà bá ti sí islam táwọn bá ti yá lò lọ́dọ̀ wọn àwọn náà ti kú ní mùsùlùmí òdodo ẹni tí ń lo òrùka kọ́ òrùka ọgbàrá lórúka ni wọn bá gbára lé oníke bọ́wọ́ ẹni tó sì gbára lé àwọn àgbà tó lè wọ ẹgbẹ́ awo àwọn ẹgbẹ́ wọn náà lọ́gbà pé bọ́n bá ti wà láàrin wọn nǹkan kan ò ní ṣe kíni nǹkan kan ò ní ṣe òun ilé ayé ta wáyé kan tá wà náà ní o bọ́ bá ti wá tiẹ̀ tó bá ti lọ tiẹ̀ ti tán tó bá ilé kú nílé ayé lẹ́ni tó gbára lé nǹkan míì ọ̀bọ̀rùn rẹ o ọ̀bọ̀lọ̀ dáadáa o àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá aláàpá wa lásẹ̀ ni ọlọ́wọ́n bá ní alla tattakhidhu min duni wakila alla tattakhidhu la tattakhidhu min duni wakila ọlọ́wọ́n bá ní ẹ má mú kankan min duni tó yàtọ̀ sẹ́mi wakila tó náà máa jẹ́ wakil bẹ́ẹ̀ mi sẹ́ ń jẹ́ wakil tó náà máa jẹ́ ní tá n gbára lé la tattakhidhu min duni lẹ́yìn mi ẹ má mú kan mi máa ibẹ̀ lọ́lọ́run tó sọ fún wa yìí pé ẹ má gbára lé nǹkan mi ọlọ́run ó ní ká gbára lóhùn ó wá ní ká má gbára lé nǹkan mi tí n bá sọ nǹkan kan mọ́ lẹ́yìn èyí tí mo ti kà yìí pé káwọn àfa kan máa bẹ́tò lọ ó ti tó àfẹnitọ́lọ́ bá ti kádàrá pé àní náà yẹn ni ó ṣe kíní òun náà ni ó wọ̀ ni wọ́n máa pé kíní sọ látàrọ̀ ọ̀rọ̀ Saudi lọ́sọ̀ yẹn ọ̀rọ̀ Maka ilẹ̀ Yorùbá làwọn wà ṣe Yorùbá ni ọ̀nà àbí mùsùlùmí tó bá jẹ́ Yorùbá máa lo tó ń lò yẹn àwọn tó bá jẹ́ mùsùlùmí máa lò má torí Islam tó gbàgbọ́ Quran lọ gbàgbọ́ lásìkò gbogbo Islam gbọ́ o Quran ni wọ́n ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀ yìí ó ní la tattakhidhu min duni wakila Ọlọ́run bá ní tó bá yàtọ̀ sí mi ní tẹ́ ń gbára lé ẹ má lò má ẹ má gbára lé má Suratul Isra ayẹlẹ́ kejì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run ṣàánú wa púpọ̀ fún àwa mùsùlùmí Ọlọ́run ṣàánú wa o torí pé àwa gbàgbọ́ pé gbogbo ń tà ń wá ọwọ́ Ọlọ́run ló wà nǹkan kan ò lè yí padà lérí ilẹ̀ Ọlọ́run àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè bọ́ sí wa lọ́wọ́ àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a lè lùsìn nǹkan kan àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè dáyà já wa àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè pa wá àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè fún wa lówó àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè faburú sí wa àfi tọ́lọ̀ bá ti kọ fún wa nítorí àmọ́ jẹ́ mùsùlùmí nìyẹn Ọlọ́run bá aláwa ni wa ma lana alla natawakkala ala Allah Ọlọ́run ni ẹ máa sọ pé kí ló dé táwa mùsùlùmí tá à ní gbára lọ́lọ́ wa qad hadana subulana ọba tó ti lànà fáwa ó ti lànà agbóyẹ̀sì tó yanjú Ọlọ́run ti lànà ẹ̀ fáwa abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́n ṣàánú wa Ọlọ́run ní wala nasbiranna ala ma adhitumuna gbogbo ẹ̀yin tẹ́ wá ń lérí ipò ẹ̀fẹ́ bá burú ṣe wá Ọlọ́run ní sọ̀rọ̀ yìí nínú Kùránì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wọn máa sọ pé ẹ̀yin tẹ́ wá ń lérí ipò ẹ̀fẹ́ bá burú ṣe wá àwọn ṣe sùúrù fún yín wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run bá ní gbogbo ẹni tí wọ́n bá gbára lé nǹkan kan wa ala Allah Ọlọ́run bá ní kọ́ gbára lé ẹ̀fọ́ kan ti yín balẹ̀ kankan ò ní ṣe kíní kankan ò ní ṣe yín kankan ò sì ní ṣe yàn lóòótọ́ Ọlọ́run ní kí nǹkan ọmọ ṣe ọ́ ọwọ́ ní kíní kan bẹ nínú ẹ̀dá Ọlọ́run tó fi ṣe ọ́ Ọlọ́run ní kí nǹkan ọmọ ṣe ọ́ ọwọ́ ní kíní kan bẹ tí ò ní jó ṣe ọ́ Suratu Ibrahim ayah 12 ńlọ́wà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam àwọn àyẹ̀wò láti wá ní bùkátà sí kágbára lé Ọlọ́run ọba jùlọ kò sígbà tí a gbọ́dọ̀ má gbára lé Ọlọ́run àmọ́ àwọn àsìkò kan bẹ tó jẹ́ pé àyà gbogbo wa ní máa ń já àwọn èèyàn ó sì máa dẹ́rù bà wá pé owó rẹ̀ ràn ó ní nǹkan kan tó ń lò nínú àwọn àyẹ̀yẹ̀ òun náà ni ànáwó tá a bá fẹ́ sùn àwọn alẹ́ ayé tẹ́lẹ̀ gan aburú ń ṣèyàn lọ́sàn-án gan kátó wá pé gbà téèyàn ọmọ ti ń ṣe kínní téèyàn ọmọ ti ń lọ mọ́ èèyàn ọmọ ti ń lọ mọ́ yìí aníbùkátà ẹ̀yọ́ màá yá mi aníbùkátà sí kásá di Ọlọ́run ọba tá a bá fẹ́ sùn lànà ìfín ni ẹ máa ka kùrùsí Allahu la ilaha illa huwa tẹ́ bá ti kà á kẹ́ tó sùn Ọlọ́run ní màláyíkà kan ó dùnà ro nígbèrè yín yóò máa sọ yín tílẹ̀ òfin mọ́ màláyíkà ká gbára lé o ẹni tó yan màláyíkà òun lásì kínní òun lágbára lé wọ́n lè láyé mathalu àlá tí gọ́fìnà bá fún wa ní pólísì kan
pé kọ́ máa bá wa sọ inú ilé ta ni ń sọ wa yẹn ta ni ń sọ wa yẹn gọ́fúnà ni ń sọ wa àmọ́ sísọ ilé yìí sísọ tá a rí ni a rí báyìí èyí tẹ́ jọ ríra yín báyìí òun èsè bọ́ ipò ẹ̀dá kan bá mójútó àwọn yìí wọn ìbọn sọ pé Ọlọ́run nìkan ní sọ yẹn kí ló tó fún ọ ní sọ́jà ẹ bá máa sọ géètì gbogbo yẹn dáa àmọ́ a gbà pé ẹni tí ń sọ wa gangan sábàbí lòun kàn jẹ́ ẹni tí ń sọ wa gangan kì í sọ ọlọ́pàá Ọlọ́run ni ebi aribo mi ìtọ́jú pé ọlọ́pàá àti mẹgájọ wà ń bẹ̀ tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n wọlé tí wọ́n ṣe tí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá Allah òun ló yan màláyíkà yẹ pé kọ́ máa sọ wa Ọlọ́run fún màláyíkà ọmọ kọ́ pàtàkì wájú Ọlọ́run nígbà tí wọ́n náà ní Allahu la ilaha illa huwa nǹkan kan ò ní ṣe ẹ́ tí ló fi ma ànábì ní ẹ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ tẹ́wọ́ yín kẹ́ ẹ fàtẹ́kùn sí ẹ bá ti fàtẹ́kùn sí ẹ ka kúlọ̀ Allah falaki nas ẹ fẹ́ra yín àti ojú ọwọ́ àti ibi tó bá ká nínú ara yín kí ni oògùn kí ni ń ṣe ní wọ́n ní káka yẹn iṣẹ́ kí ni ń ṣe táwọn lóògùn mọ́ iṣẹ́ kí ni ń ṣe iṣẹ́ ìṣọ́ tálábí sọ́ra ọ̀rọ̀ Ọlọ́run ìròyìn Ọlọ́run la fi sọ́ra kọ́dà Ọlọ́run náà ló ní ká máa kà á pé tàbá ti ń kà á òun máa ṣe kí ni òun máa sọ wa bàbá jí lóru nǹkan ọjà máa tálíjànú padà wá tọ́wọ́ sọ fún ọ pé ilé ẹ̀ ti jóná ayé ẹ̀ ti bàjẹ́ ọkọ yìí ti kú ìyàwó ẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ nínú ẹ̀jẹ̀ yìí tọ́ jábọ́ sínú kànga mọ́tò ńlá ń bọ̀ ọ fẹ́ tẹ ọmọlẹ̀ ọ ya wèrè lójú oorun kí ló ṣe jama ọ sàdí Ọlọ́run ọkàn yìí ẹnu rẹ̀ sẹ́ yagbóòsì fúẹ̀ a'udhu billahi minash shaitani rajim fúẹ̀ a'udhu billahi minash shaitani lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ anabi ni torí yẹn wò ní ṣẹlẹ̀ sínú ayé rẹ̀ tó jáde láyé alìjánu lọ́wọ́ adẹ́rùbà ọ fẹ́ mú ọlọ́dọ̀ babaláwo lọ́jọ́ kejì ọ fẹ́ gbé ọlọ́dọ̀ pásítọ̀ lọ́dà fún jálàbí ọ fẹ́ dáyà já ọkùnrin kúrò nínú imán bàbá ti wá síta anabi ni ó ṣe ó rí pé kò ní ṣẹlẹ̀ tá a bá ń jáde lọ àyàwó máa ń já àbáyàwó ẹ̀ já lílọ la ń lọ yìí o ọlọ́njà wọlé alọ́ àìdé ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa o aburú ń bẹ ń ta o àwọn nǹkan bẹ tọ́jú pé báwọn ṣe jáde yẹn àwọn ń lọ bí iṣẹ́ àwọn jáde àwọn ń wá ẹni tí wọ́n pa tí wọ́n ta iri rẹ̀ tí wọ́n ta iri ẹ̀ àwọn kan bẹ tọ́jú pé kidnappers ni wọ́n gbé ọ àgbàtàmọ́gbàtà mílíọ̀ ẹ̀ ta gbogbo ń tẹ nínú fámìlì yìí kan tó tu ọ lẹ̀ àwọn kan bẹ ń ta àwọn olójú burúkú ni wọ́n ọ máa rí o ọkàn rí kó wọṣọ tó da yóò sì fojú burúkú wọ àwọn jẹnu bú wọn lè ba nǹkan jẹ́ mọ́ la ìtàtọ̀ ńlọ yẹn àwọn ká wọ́n pọ̀ ju àwọn ẹni rí lọ ilé ayé ta ló lọ́wọ́ yìí ìka kẹ́ni má ní ọlọ́mọdé àtẹni ti ká o tábà ń jáde àmọ́ ní bùkátà ti gbára lé ọlọ́run ọba jùlọ ànábì mi ni wàá fẹ́ jáde ẹ máa ní bismillah tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah bismillah ẹ̀wì jama tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah. kí ni tuma rẹ̀ bismillah pẹ̀lú orúkọ ọlọ́run Allah tawakkalitu ala Allah mo gbára lé ọlọ́run ìwọ tó fẹ́ sọ̀rọ̀ yẹn kò ní sí kankan lára rẹ o tí kankan bá ti ń bẹ lára rẹ ọ̀rọ̀ tó ń sọ yẹn ò ní ní ìtumọ̀ mọ́ kò sì ní ṣiṣẹ́ ìwọ tó ní kankan lé tó ní kankan la bisimilahi pẹ̀lú orúkọ ọlọ́run tawakkalitu ala Allah mo gbára lé ọlọ́run wàlá hawla wàlá quwwata illa billah kò sí tí ó yí padà lẹ́nìí kò sí agbára tí ó fi yí padà lẹ́yìn agbára ọlọ́run nìkan wọ́n ní tó bá ti sọ bẹ́ẹ̀ tán màláìka kan wà sọ fún ọ pé ìwọ wí ọ̀rọ̀ tíntín báyìí jáde lẹ́nu asibuka ìwọ mọ̀ ti sọ rere nítorí owó ti tó ó ti tó bọ́ọ̀ bá wí nǹkan mi wọ̀n yìí ti tó ọkọ̀dé hudita ọlọ́run ti fi ọmọ nàlẹ́ ni gbogbo bí tó máa ń lọ dáadáa lọ́mọ bá bẹ̀ wọ́kù fíìtà ọlọ́run ti tó ọ gbogbo àwọn aláburú wọn ò ní rí ọgbẹ́sẹ̀ kankan wọ́wù kíìtà ọlọ́run ti sọ ẹ gbogbo àwọn ẹni ibú wọn ò ní dọ́dọ̀ rẹ fàyẹ̀tàn náà aláwọ̀ ṣètọ́n àṣetáni àlìjánu burúkú tó wà láàrin ìlú yóò máa wá máa yà fún ọ tó bá ti ń bọ̀ fàyẹ̀kúlù ṣètọ́n àkàr wọn ní àṣetáni mi yóò máa sọ fáwọn àṣetáni ẹgbẹ́ rẹ̀ pé kéfà láka bẹ̀rọ̀ jùlẹ̀ arákùnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ mọ̀rí kankan ṣe fún kí ló dé tẹ̀lé kankan ṣe fún wákọ̀dí hùdìyà ọlọ́run ti tọ́ sọ́nà
wa wukiya Ọlọ́run ti sọ wa kufiya Ọlọ́run ti tó. Jama mùsùlùmí àmọ́ ní kọ́ ká ọ̀fọ̀ láti bẹ̀rẹ̀ ewé dé parí ẹ̀ ọ̀fọ̀ kọ́ mà mú bẹnu ẹgbẹ́rẹ́ tèmi wá o àwọn òwò ló ń pè ẹ ṣọ́ mi o ẹ dáàbò bò mí o lílọ là ń lọ yìí o ọkàn jáde láyé gbogbo èèyàn tọrọ àdúrà fún Ọlọ́run ní gbọ́ ọ̀rọ̀ kínkínní ó sì wí tó bá ti rántí wí nígbà bá ti kẹsẹ̀ rẹ̀ jáde tán bọ́ọ̀lù lọ́jà ọ̀lọ́ dáadáa ọ̀bọ̀ dáadáa bọ́ọ̀lù lọ́bi iṣẹ́ ọ̀lọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ nítorí ọ̀lọ́ lè ṣe gan Ọlọ́run tọ̀ sọ́nà ń bẹ̀ kíláwì jama bisimilah tawakalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah kílẹ̀ ní tí ọ̀rọ̀ yẹn fi lágbára tó bá wọn torí bisimilah ó lágbára gbogbo nǹkan lọ lẹ́yìn náà tawakalitu ala Allah ìwọ ni wọ́n nìyẹn Ọlọ́run sórí pé mo gbára lé ọ ìfẹ́ mi tẹ kankan o ìní gbẹ́rẹ́ la ìsì so bàǹtẹ́mọ̀dì ìlòká o ìwé kankan sára o kò sí gbére ọdẹ lápò mi o èmi gbára lé wọlọ́ nìkan tawakalitu ala Allah nítorí sọ yẹn tọ́ba rí bẹ́ẹ̀ lóòótọ́ nítorí Ọlọ́run ṣe fún ọ náà mọ́ ká yìí àwọn ọ̀nà tá a ti máa tún gbára lọ́wọ́ bá jùlọ òun náà nígbà tá a bá jáde tá a fẹ́ wọlé ọ̀tá ń lé wa ní jama àwọn àlìjànú wọ́n sì pọ̀ ju àwọn èèyàn lọ sẹ́ẹ̀rí bá ti jáde ní àwọn àjànú ti wọlé láì ní béèrè kọ́kọ́rọ́ kan tó wọlé àwọn ti wọlé atẹ́gùn náà bá ṣiṣẹ́ atẹ́gùn ẹ̀yin ni wọ́n ṣàṣì tó tilẹ̀kùn dá ṣàṣì mú bóun ni àjànú tó mọ́ ṣàṣì wá bóun ló ti ṣílẹ̀kùn ẹ̀ ṣàìmọ̀ pé atẹ́gùn làwọn bá ṣiṣẹ́ wọ́n ní bá a ṣe kó lé yẹn àwọn àlìjànú wọ́n ti tún wọn kó fáyé gbogbo onú lé wa ibi wọ́n ti jáde ó lé ipa wọ̀ káńtà yẹ wà bá wọn lé wọ́n ní tọ́ba ti wọlé ànábì ní tọ́ba ti ń dásẹ̀ wọlé sọ pé bisimilahi kharajina pẹ̀lú agbára Ọlọ́run ọba la fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run la fi jáde wọ bisimilahi walajina pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ìlà fi wọlé báyìí wọ bisimilahi kharajina nígbà tó dé pé pẹ̀lú orúkọ Ọlọ́run náà la fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ wa ala Allahi rabbina tawakkalina Ọlọ́run ọba aláwọ̀ ọba ti wà làwọn agbára lé tọ́ba ti wí tán àwọn àjànú burúkú wọn ni wọ́n máa jáde nínú yàrá rẹ̀ wọ́n máa jáde nínú pálọ̀ rẹ̀ wọ́n máa jáde nínú ọgbà rẹ̀ wọ́n máa sáyéré bisimilah yóò máa jó wọn bí iná ẹ̀jẹ̀ awi jama bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala Allahi rabbina tawakkalina ọlọ́ọ̀lẹ́ kọ́ ni ó wà nínú citadel of believer lọ́ọ̀lẹ́ ra wíìnì kò ju wí 500 naira lọ káyé ọmọ bàjẹ́ èṣù ọlọ́ọ̀ni inna shaytana lakum adu fattakhidhuhu aduwa ọlọ́ọ̀ni èṣù àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọlọ́ọ̀ni ọ̀tá yín ni wọ́n o ẹ má mú wọn lọ́rẹ́ o nínú àwọn kan wọn ní àwọn ìgbà tí a máa ní bùkátà sí ìgbára lé Ọlọ́run jùlọ òun náà ní ìgbà táwọn ayé bá padà lẹ́yìn wa ipe bàbá wọn àbọ̀ ṣe mọ́ kí ni wọ́n ń sọ tí ọ̀dà òdodo tó ń sọ náà ni àwọn òsì lẹ́yìn ẹ̀ mọ́ ọba àbáyín ṣe mọ́ baálẹ̀ akàyíṣe afọwọ́sí wọ́n rẹ̀ lé ọkàmọ́lá ó níbẹ̀rù ẹnìkan àbọ̀ lóde mọ́ àwọn èèyàn tí wọ́n kún ọ lọ́wọ́ níbi iṣẹ́ náà sọ fún ọ pé aláàjì èmi resign tòun náà tó dé olóhùn resign òun náà resign kí ló dé olówó oṣù tó bó ṣe mọ náà là ń pín ẹ máa ń pín fáwọn tó bá nídìí ẹ àwa ń lọ nígbà ayé bá dá ọ dáṣẹ rẹ àfikún ní bùkátà sọlọ Ọlọ́run ló kù o báyọ̀ bá ti padà ibo ló kù tó yẹn máa ń gọjú sí jama ọ̀dọ̀ Ọlọ́run torí ń tọ́lọ̀ yẹn Ọlọ́run lágbára ti mú padà wá fún ọ kọ́dà ó lágbára ti mú ìdólóore jùlọ wá fún ọ Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallam Ọlọ́run bá ní fáyín tawallaw faqul hasbiyallah táwọn yẹn bá pẹ̀yìn dà tán láwọn ọ̀bọ ṣe mọ́ táwọn kèfèrí láwọn ọ̀bọ ṣe mọ́ àwọn ẹbí tán láwọn ọ̀bọ ṣe mọ́ wọ́n sá sọ pé hasbiyallah Ọlọ́run nìkan tó mi la ilaha illa hu kò sọ́ba tí agbára lé tó yàtọ̀ sóhun nìkan alayhi tawakkalitu mo gbára lé Ọlọ́run ọba wa ọwọ́ rabbul arshil azim ọba yìí ló ní àlàáṣẹ tó tóbi jùlọ. suratu tawba aya kẹne jama aya 129 Ọlọ́run ti ní táwọn yẹn bá ti láwọn ọ̀bọ ṣe mọ́ ìyàwó tó fẹ́ràn jùlọ tó bímọ fún ọ ó sì yarí kalẹ̀ Ọlọ́run fi ọmọ náà ní ọbẹ̀ ẹbẹ̀ tì ẹ dákun ẹ bá ń bẹ̀ yà lágbájá Ọlọ́run ṣe mọ́ ọgbàrá lọ́lọ́ ni o
nítorí fẹ́ kọ́ máa ṣe fún ọ òun kì í ṣe tẹ́lẹ̀ ọlọ́run ní rọ̀ ní fi ń ṣe ọlọ́run lágbára kó fún ẹ lólùmí tó dájú lọ mọ́ wàá torí ẹ̀ kó lè pokùnso àbí kó torí ẹ̀ kọ́ wá ní high blood pressure. ẹ̀yọ́ màá yá mi inda nusulil masaibi nínú àwọn àsìkò tá a máa ní bùkátà sí ìgbàlálẹ̀ ọlọ́run òun náà nígbà tí àdánwò bá dé tí wàhálà dé sẹ́rí wàhálà yẹn kò sẹ́ni tí ò ní rí tiẹ̀ láyé wàhálà yóò dé o lè já rẹ wàhálà o lè jẹ́ kí nǹkan máa dàrú fìtínà ọmọ kìíní kú ìkejì kú ìkẹta kú ńlá yóò wí ọlọ́run kélé yìí o ọlọ́run yìí ṣèkà o ọlọ́run yìí ṣèkà bọ̀dọ̀ ọlọ́run máa dẹ́rẹ́ o àdáwò tọ́lọ́run ọba aláàfin kan wá ọlọ́run ọba òṣèkà ń dá wa wò ní ebó ń lóni wá ìtẹ̀yìn bá sì ní tó bá wù yẹn lẹ́yìn lè fi ṣe ọlọ́run òṣèkà o ọlọ́run yìí ṣèkà ọlọ́run yìí sọ bá burú ọba dáadáa ni àmọ́ máa ń dára fẹ́ni ọba wù tí ó ti ṣe tí ó ṣẹlẹ̀ táwọn yẹn bá wọn sọ fún ọ pé ha alájà ọjà yín kò sí kankan máa ń bẹ ẹ ká lọ o ẹ ká lọ o bàbá pásítọ̀ kan wà ń bì kan o àfọ̀n jálàbí kan wà ń bì kan kì í bá ti o àfàyè gbóná àwọn aláfa gbóná kì í ṣe Kùránì lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ jọ̀mọ́ ìbọ̀rìṣà ẹbọ àwọn náà ń pè ní àfẹ́ ẹlẹ́bọ kọ́lọ́mọdé wà nínú wọn gbogbo àti nǹkan bá dàrú má yẹ ọkàn lọ́dọ̀ Ọlọ́run má kẹ̀yìn sọ́lọ́run o ọ̀kan ní ó ní bọ́ọ̀bá ń wọ owó gidi ó ní ọ kẹ̀yìn sọ́lọ́ ní o bọ́ọ̀bá wa rí tán lọ́wọ́ ló dé mo dé ṣàánú mi fẹ́rẹ́jì mi ọ tara bọ̀dọ̀ èṣù ọ̀yẹ́ ọ̀lẹ́ wá gbàlà lọ́dọ̀ èṣù ọwá ní kọ́lọ́wọ́n bá aláwọ̀ sọ ọ́ di wòlíì lẹ́yìn rẹ̀ nígbà tí lọ́dọ̀ èṣù Ọlọ́run ti gbókò ẹ̀rẹ́nu àwọn wòlíì Ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ kullan yusibana Ọlọ́run ní ẹ máa sọ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wa aláburú illa ma kataballahu lana nítorí Ọlọ́run kọ fún wa lọ́sẹ̀lẹ̀ o kì í ṣe nìkan ló ṣàwá o kò ṣe nìkan ló ba nǹkan jẹ́ fáwa o kò ṣe nìkan ló kó bá wa o kò ṣe nìkan ló da nǹkan rú o ẹnìkan kó já mi bọ́lẹ̀ o ẹnìkan kó ṣe rẹ̀ mí lẹ̀ o nítorí Ọlọ́run kọ ní ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí Ọlọ́run bá ní wọ́n máa sọ bẹ́ẹ̀ huwa maulana Allah ló bá wa wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run bá ní aláwọn tí wọ́n bá gbára lé Ọlọ́run bá Allah ní kẹ́ gbára lé tọ́mọ́ni ọ̀ka lọ ọlọ́ọ̀lọ́ ìmọ̀ ní káká lọ àwọn ọlọ́dà àfa tí ó fún aládùn àtà máa ṣe èyí ń da àwọn ní nígbà tá a rẹ̀ yìí lójútu mọ́ àfa àkànbẹ yóò ṣe rúkìá yóò kà àwọn rúkìá sí wa lérí wọ́n ní èyí ń da tó bá jẹ́ súnà tí èsì tó ti máa pe ya dámdàmà ya ìlú ya kásífà ya ìlú ya maksa ya ìlú ìyẹn kọ́ o kọ́ àlìjánu kọ́ o ayé kàlìjánu o ahamusa kakọ aláwo aláwo ya so aláwo kìí Allah aláwo ni nínú sura wọlé yẹn wa nínú ayé àwòlá tìrì èyí tó wà ní Kùránì tó wa àní bùkátà tó kọ àlìjánu wọn ya múlẹ̀ ha makisalina dambasa damba karankaranda ya jalijaluka àní bùkátà sí èyí lásán fún àwọn bàbá wa pé ẹ dànù gbogbo àwọn tẹ kọ́ wọn gbà kékeré àṣẹ náà ti kọ̀ọ̀kan àwa ti dájú wa nù o ya fataha iftahli ó ti tó ya razaq urzuqni ó ti tó ya alimu alimuni ó ti tó ẹ má yọ wá léyìn ẹ má jẹ rí ọ dàrú ẹ má jẹ àyà wèrè dambasa damba karakaranda sabali batuna sẹ́yìn oníyàwó ẹfin nakali yẹn lẹ Kùránì ti tó nígbà tó ń pè nǹkan tán ní kí ni ìtumọ̀ rẹ̀ tọ́lọ́mọ sọ́ọ̀mọ̀ tó ń yá fata ó ti wá fi ti Kùránì lẹ̀ tó lè mú mi títí tó ń sọ ni pé yìí ń dájú Kùránì lọ àbọ̀ ń ṣègbè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀ mọ́sá yìí mú wa dúró kọ́lọ̀ ń ṣàánú wa Ọlọ́run bá ní òun ní ká gbára lé o tádàwọn bá dé o nítorí Ọlọ́run bá gbà Ọlọ́run dá padà o tí kankan bá ti bọ́ ọmọ lọ́wọ́ yà sọ pé ìwọ Ọlọ́run ṣàánú mi o Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọgbàrá lọ́lọ́ ni musiba tó ṣẹlẹ̀ sí mi yìí Ọlọ́run là mí bẹ̀ bá mi mú kó wá ń fèyí tó dáa pààrọ̀ kó dáa jẹ́ yìí tó gbà lọ ànábì ní mi bá ti ṣe ìtọ́ bọ́ Ọlọ́run padà mú wa fún yàn Suratu Tawbah àyà 51 ni Ọlọ́run bá aláàtí ń sọ fún wa pé àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ká lọ lè ṣe kí ni jama ká lè máa pé gbogbo tó bá ṣẹlẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ ti ń ṣe kámákámá ó kù ṣẹ́jú díẹ̀ tí mo ní
ó gbà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan ó fẹ́ dáwọ́lé nǹkan fàyísà azamta ọlọ́run bá ní ìrìn ànábì tó bá ti dà níyàn pé ó fẹ́ ṣe kankan fatawakkal ala Allah máa wọ̀ tó máa wò sí ma ságbára lọ́lọ́run kó o sì bẹ̀rẹ̀ rẹ̀ inna Allah yuhibbul mutawakkilin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tó ń gbára lé tabapàdé ọ̀tá ń kọjá máa àmọ́ ní bùkátà sí kágbára lé ọlọ́run àwọn olè yọ ọlọ́kan amúrọ̀bà ayákìlá ń kalẹ̀kùn òun pè ta ní kalẹ̀kùn wọn ní àwa olè ní tọ́ wàládé nígbà táwọn ọ̀tá tí wọ́n halẹ̀ mọ́ àwọn àjọ ànábì ọlọ́run ní alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum wọ́n wá ń sọ fún àwọn sàhábà pé àwọn ọ̀tá ti kójọ ẹ bẹ̀rù wọn o fasadahum imana ìmánì wọn wá lékún ìpè ká bẹ̀rù ta ni wa qalu hasbunallahu wa ni'mal wakil wọ́n wá sọ pé ọlọ́run nìkan tó wa ó sì tó gbára lé ó tó fẹ̀mí tẹ̀ ibi táwọn afá ti mú hasbunallahu wa ni'mal wakil ẹni bá ń ṣe yọ ṣẹ́gun ọ̀tá ẹ̀ hasbunallahu wa ni'mal wakil kìí hasbunallahu téèyàn ṣe ti ń síngbẹ́rẹ́ o ẹ̀jẹ̀ alágoyé o kọ́ máa gbé o ti ṣe é ṣe kọ́dà àwọn ọ̀tá ń borí ẹ̀ náà ni wọ́n borí ẹ̀ torí gbẹ́rẹ́ tó sìn èṣù lónìí èyí tó ń tọ́lá ní èṣù lónìí ó lè fara rẹ̀ ti sọ́dọ̀ àwọn èṣù ọ̀tá rẹ̀ sì lè sùn ọgbára rẹ̀ pamọ́ sọ́dọ̀ kíni sọ́dọ̀ ọ̀tá rẹ̀ ọwọ́ nípa ayé ká o kí ló dé tí o dúró tí ọba tó láyé tó ní gbogbo ìtì ń bẹ láyé fanqalabu bi ni'matin minallahi wa fadl lam yamsasu su aburú kan ò ṣe wọn máa wò suratu Ali Imran aya 173 kí làwọn àǹfààní tẹ̀yàn máa rí tẹ̀yàn bá gbára lọ́lọ́run as-sakinatu fil qalb wọ́n ní ọkàn yóò balẹ̀ nígbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá anabi wa nínú gaaru Thawr ibẹ̀ lọ sásí nígbà tí ń lọ Madina táwọn ọ̀tá lé ọ sásí nínú kòtò òun àti Abubakar radiyallahu anhu Abubakar òun náà ní ọ̀rẹ́ anabi ọlọ́wọ́n bá ní idhhuma fil ghari ọlọ́wọ́n bá ní àwọn méjì bẹ nínú kòtò gaare idh yaqulu li sahibihi la tahzan ni wọn sọ fọlọ rẹ pé má banújẹ́ má bẹ̀rù anabi sọ fọlọ rẹ ta lọrẹ rẹ tọlọ sọmẹ Abubakar nígbà ayé dàrú tán títí ra dàrú máa wọnyẹn lọ́wọ́ wọn tún ní kẹsàn Abubakar mọ pé ọ̀tọ̀ lẹni tọwọ mẹ ìgbọ àtibọtán ayé ọlọmọṣẹ aláfa zamani tí wọn máa dẹsìn rú anabi ní inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa àwọn ọ̀tá sì ti dé ti kòtò ó sì lọ́lọ́run bẹ pẹ̀lú wa ẹ̀yin gbà tó gbára lé ẹ̀mí ẹ̀ balẹ̀ ọlọ́ni fa anzalallahu sakinatahu alayhi ọlọ́ni mo wá fi kọ̀ọ̀kan balẹ̀ sínú sẹ̀mí ẹ̀ yá alájà bàbá alájì àfa imam ọmọlẹ́kẹ́wò yá ọlọ́jà bàbá ọlọ́jà businessman tó bá ti gbára lé ọlọ́run ọkàn rẹ̀ ò ní balẹ̀ ọlọ́run ànábì sọ pé òun ọlọ́run bẹ pẹ̀lú àwọn ní mo sì wá fi lọ́kàn balẹ̀ Suratu Tawbah àyà 40 lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ máa sọ níbi gbogbo aburú oníṣẹ́ ọ torí ọlọ́run bá aláà ó ti tó fún ọ ní olùsọ nínú àwọn dáadáa téèyàn máa ń rí téèyàn bá gbára lọ́lọ́run òun náà ni àṣàjáà èèyàn ó kì láyà ọba ti gbára lọ́lọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ ọ wà kì láyà ẹ máa ní kíní kan bọ̀ ó ní kò lè sẹ̀yìn ẹ lọ èdè pọ́ ọmọ tọ́já o ibi ọba jòkó sí jẹ́jẹ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ ó ṣe kíní torí kọ́ ọmọ tọ́jà yẹn o ti yàgò òfin ọlọ́run o bá sì yàgò òfin ọlọ́run ọba ọlọ́run yàpá àwọn náà àṣàjá ẹ̀mí ọbalẹ̀ àṣàjá èyàn yakin nígbà wọn ní inna nnasa qad jama'u lakum inna nnasa qad jama'u lakum fakhshaw àwọn yẹn ń bọ̀ wọ́n sì darí ogun Uhud ní o Abu Sufyan àwọn yòókù rẹ̀ kátó bá Islam wọ́n tún wá sọ pé àwọn ń bọ̀ wá bá yín ní Madina gan sẹ́mi pé wọ́n sì ṣe àwọn sábà lọ́sẹ̀ wọ́n bá tún sọ fún wọn lẹ́yìn ìlú pé àtúnbọ̀ lọ́mọ́ká mọ́ o ẹ̀yin ló kù tá àtúnbọ̀ abáǹsì gbogbo àwọn tí wọ́n ti sá ló gbé gbogbo wọn bá dìde ìpè wọn làwọn kan tó kójọ lẹ́yìn ìlú fàkṣà ẹ má bẹ̀rù wọn o ẹ sá fún wọn o fasadahum imana ìmọ̀ ni wọ́n wá lékún wọ́n wá kìláyà gbangba wa qalu hasbunallahu wa ni'mal wakil ọlọ́run tó wa ọba tí ó da lẹ́ni tá a gbára lé nígbà wọn gbára ọlọ́run kí wọn láyà wọn bá dá kí tí wọn bá ti gbára lọ́lọ́run ọba ẹ̀rọ níbọ̀ ọmọ àìgbára lọ́lọ́run lọ́jọ́ káyà rẹ̀ ọmọ já ẹlẹ́kùnrin àmọ́ tí ń dẹ́rù bá wa wọn làwọn ti lérí sí mi ẹnìkan ló ń bọ̀ ẹni yẹn bẹ́ẹ̀ bá tọ ìyẹn nísun ayé o ọmọ ya lọ́lẹ̀ gbára lọ́lọ́run wa min fawaidi tawakkul ala Allah nínú àwọn àǹfààní táàrí tẹ̀yìn bá gbára lọ́lọ́run ọba òun náà ni pé ash-shaytanu la yaqwa ala al-mutawakkil àṣetánì àtàwọn tá ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ipa wọn ní ká o àṣetánì àwọn náà ń ṣiṣẹ́ lábẹ́ àṣetánì àwọn sharri ma khalaqa àwọn tá máa ń bẹ àwọn tá máa ń saburú ní gáàsì kéyìn ìdá waqaba àwọn nafathati fil uqadi àwọn hasidi ìdá hasada
ọlọ́run bá ní gbogbo àwọn aláburú tá ń ṣe lábẹ́ èṣù ipa wọn ní kọ́ èṣù náà yóò gbé ẹ lẹ̀ tó bá ti gbára lọ́lọ́ nìkan tó ní kankan nínú ilé ò ní kankan ta ó sọ kankan mọ́ra lẹ́yìn la ilaha illallah ọlọ́run bá ní innahu laysa lahu sultanu ọlọ́run ní ipa wọn ò ní ká ala alladhina amanu àwọn tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ wa ala rabbihim yatawakkalun àtàwọn tó bá gbára lé ọlọ́run nípa èṣù ní ká yín o bí kankan bá ń ṣe èmi mọ̀ dá yín wò èṣù kọ́ o. Suratu An-Nahl aya 99 lọ́lọ́run ti ń sọ ipe àṣẹ ìgbára lọ́lọ́run bá lògùn ìṣẹ́gun ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀ ọ̀ká tí wọ́n bá ti gbára lọ́lọ́run kankan ò ní ṣe ọ́ sáàtù rìsíkì wọ́n nínú àwọn àǹfààní ìgbára lọ́lọ́run náà ni pé ọlọ́run máa bòyàn láṣìírí àrísìkì ọwọ́ yẹn máa pọ̀ sí ọ̀nà máa sí fún yàn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi law annakum tawakkaltum ala Allah haqqa tawakkulihi tẹ́ bá gbára lé ọlọ́run ọba pátápátá ni la razaqakum kama yarzuqu at-tayra ọlọ́run ọba máa fún yín lárísìkì bí sì máa fún yẹyẹ lárísìkì tẹ́gídù kìmá sọ yọ jáde láàárọ̀ lẹ́ni tí inú ẹ̀ pa wátàró òbí tán náà ìgbà tó bá fi dé ìrọ̀lẹ́ ikùn rẹ̀ ó ti tóbi bó ṣe jáde ti ń lọ yẹn jàmá ọ̀hún kan jáde ni kọ̀mọ́ bí ti ń lọ tani darí ẹ̀ lọ ọlọ́run nítorí pé ó ti gbára lọ́rùn kó tó kú olè kó ọlọ́run bá darí mi síbi tí ń ti ló ń jẹ lẹ́ni o àdébìnrin táyì náà bá gbára lé ọlọ́run bí ẹyẹ ṣe gbára lọ́lọ́run ẹ̀rìn ẹyẹ ó sì yẹ yàrá rẹ̀ ọlọ́run bá ní ẹyẹ gbára lọ́lọ́run ìwọ lọ lè gbára lé gbìn ìwọ gbára lé adìẹ rànà mùsùlùmí gbára lé òbúkọ dúdú ọṣẹ ẹ máa bu mu ẹ máa sígbẹrẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹyẹ ọwọ́ aníláàrí ju ọlọ ẹyẹ tọ́lọ̀ ń da ká máa lò wọn ká máa jẹ wọn ìtọ́ bá sì jẹ́ ń bẹ̀ ọlọ́run ní ẹ̀yìn ẹ̀kọ́ ṣe ẹyẹ ni ẹyẹ gbára lé mi ẹ̀yin náà gbára lé mi tẹ́ bá gbára lé mi yín fún yín lárísìkí tó ṣe fún ẹyẹ nínú àwọn òde tó wà téèyàn bá gbára lọ́lọ́ òun náà ní ibi à ń lọ ibo là ń lọ jàmá last destination ibi à ń lọ ilé ìgbẹ̀yìn tọ́jà pé gbogbo tá à ń ṣe ilé ayé yìí kò ní ìtumọ̀ téèyàn bá já sínú ilé náà òun náà ní àlìjánnà àlìjánnà ọlọ́run ẹnìkan ò ní wọ́ bẹ́ẹ̀ àfàǹtà bá gbára lé ọlọ́run ọba ní walladhina amanu wa amilu salihati gbogbo àwọn tí wọ́n ní gbàgbọ́ tá à ń ṣiṣẹ́ rí lanubawwi'annahum minal jannati ghurafa ọlọ́run ọba ní àti tọ́jú àwọn yàrá kalẹ̀ fún wọn àwọn apátímẹ́ǹtì oríṣiríṣi fún wọn àti tọ́jú kalẹ̀ fún wọn nínú àlìjánnà tajri min tahtiha al-anhar tọ́jú pé omi ọmọ sàn lábẹ́ rẹ̀ khalidina fiha àwọn ò ní jáde má tí wọ́n bá ti wọ bẹ̀ ni'ma ajrul amilin ọlọ́run ọba ní eléyìí lè san wọn wọ́n ṣiṣẹ́ iṣẹ́ wọn ṣe wọ́n nígbàgbọ́ wọ́n ti gbára lọ́lọ́ wọn dẹ̀ wá rí ọlọ́ni alladhina sabaru wa ala rabbihim yatawakkalun ní tí wọ́n ṣe náà ni wọ́n ṣe sùúrù láyé wọ́n sì gbára lọ́lọ́ wọn ní kàmí tí wọ́n gbára lé ní kọ̀rọ̀ yàrá wọn ọlọ́wọ́n bá ní alìjánná ni wọ́n wọ̀ lanubawwi'annahum min aljannati ghurafa ìwọ́n tó bá ti wá gbára lé àdán àwọn èèyàn fi kan sógun wa kò sí táwọn èèyàn lè mú ká fi ṣáájú ọgbára lé ẹ̀fọ́ta ha màlúù ọwọ́ àfi kọ́lé màlúù gan ti lọ ìwo màlúù bàbá ẹ wọlé àfa ẹ bá ìwo màlúù lábàá wọlé ọ̀nà kò sí kankan tó fi sí kò sí tí ń wá tó fi síbẹ̀ kọ́ máa òun náà ní ọgbàrá lé ọfẹ mi tẹ Islam wo làwa ń ṣe làwa ń sọ pé hey wọ́n ní àwọn alùsùnà dé lóòótọ́ ni o wọ́n sì dé kìí ṣe pé wọ́n dé láti wá bá wa jà wọ́n dé láti wá pè wá sákèsì ní ìjàmbá àyà ní nkà látàárọ̀ yìí jàmbá ní tí wọ́n fi kọ́ àdó àti igbá tó fi kọ́ ojú ọ̀nà nì tó gbára lé yẹn àbí tó wà ní wọ́dúrópù rẹ tó fọkàn balẹ̀ sí àbílẹ̀ agbára rẹ tẹ́nìkan ìwọ bẹ̀ àfi wọ́ so lè má yà wá lérí ẹ̀ ibi ọlọ́ọ̀ni ká ṣe o lè má dì sí wa ìgbà níbi ní báyà wọ́n máa ń ja ibẹ̀ ní ká ṣe kí ni ká máa sá sí bí ọba ti sí mọ́tàn rẹ̀ mọ́ lọ́lẹ́ kó dànù ó kó wàhálà nígbà ní lẹ́mìí rẹ̀ tó balẹ̀ nígbà ní o tó di alágbára torí ẹni bá ti fẹ̀yìn ti alágbára òun náà ti di kí ni ó ti di alágbára ẹni bá fẹ̀yìn ti ọ̀lẹ́ńkọ́ ipa padà ka ọ̀lẹ́ ní gbogbo tọ́lọ̀ ń dá ọlọ́run bá nìkan ní kọ̀wé ó nìkan ló bá lágbára. níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ ọmọ ayá mi wọ́n ní anabi sàlá ọjà àdéjọ́ kan anabi ní tọ́ba àdéjọ́ àlùkìyámà àwọn àjọ wọ́n máa dìde wọ́n pọ̀ rẹpẹtẹ anabi wá rí àwọn àjọ kan tá dìde ó ní àṣẹ ummati anabi ní àwọn àjọ mi ní ọlọ́run ní àwọn àjọ rẹ kélé àwọn àjọ rẹ kélé yìí o àwọn eléyìí sì jọ rẹ àwọn àjọ rẹ ń bọ̀ làwọn táwọn ìbá yọ ọlọ́ọ̀kan ní wọ́n pọ̀ rẹpẹtẹ ọlọ́run ní àwọn àjọ rẹ ni sọwárí láàrin àwọn ìjọ rẹ yìí 70,000 bẹ láàrin wọn ò ní ṣèṣirò sẹ wọn ò sì ní wọná Ọlọ́run rárá
anabi wa wọlé lọ àwọn sàhábà wa bẹ̀rẹ̀ sí bára wọn sọ̀rọ̀ pé àwọn wo ni anabi wa jáde padà anabi ni ẹ má dara ilá mu Ọlọ́run sọ fún mi pé humul ladina la yastarikun àwọn tí wọn gbára lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run débi pé wọn lọ́dọ̀ àwọn èèyàn kan ṣe dúkìá fáwọn wọn gbọ́ Ọlọ́run gbọ́ débi pé fúnra wọn náà ni wọ́n mọ̀ ṣàdúrà fúnra wọn wọ́n sì gbára lọ́lọ́run tán pátápátá wọn ò ní bùkátà sẹ́nìkan kọ́ bá wọn bẹ lọ́hùn sàmìlì sàbùrù kéèyàn ní ẹ ṣàdúrà fún anabi náà rí ọmọ kan tí ọ̀rọ̀ mi àlìjánu lọ́rẹ̀ anabi ní istarkilaha fa inna biha nadara anabi ní àjànú ti sẹ́jú mọ́lá ṣe dúkìá fún bùtà anabi yìí yóò yẹ wáyé pé martaba aliya ipò tó ga nínú gbàgbọ́ òun náà ní kọjá pé ọgbọ́ gbára lọ́lọ́run débi pé èyí bẹ́ẹ̀ yàn ládùúgbà pé kán ṣàdúrà fún káwá ṣàdúrà fún yàn tó burú kò burú àmọ́ martaba tẹ́ sí kí ipò rẹ̀ ọ wálẹ̀ díẹ̀ wàlá yastarikun àwọn tá a wí yìí la yastarikun wàlá yaktawun wọ́n fi irin gbóná kan fi mọ́ ojú egbò àwọn Lárúbáwá bí egbò bá kàárù tán egbò tó bá lágbára tán wọ́n wá fi irin gbóná bọ́ná yóò wá pọ́n tó wọ́n wá lẹ́ẹ̀ma yóò wá ké nígbà tó ládùúgbò lẹ́nu ọba aláà tó fara ní ọ ìnira náà ó lè mú kó pẹ̀lú kọ̀ọ̀kan jẹnu wúyẹ́wúyẹ́ tí ibi kan bá ta wá tí ń ro wá kí lọ́lọ́ ní ká máa kí lànà bí ní ká máa ṣe bisimilah a'udhu bi izzatillah wa qudrati min sharri ma ajidu wa hadhi ọba ti ka méje kò ní ta kò ní ro wá mọ́ àwọn tá a wí yìí wọ́n fi irin gbóná mọ́ ojú egbò wala yatatayyaru wọ́n fi ìdarí ẹyẹ ká máa fi yanjú sẹ̀mí wọn ipe ẹyẹ fò lọ́tún yóò dá fáwọn ibi táwọn lọ níbo ti fọ̀ lọ sí aburú làwọn ò rí ibi táwọn lọ ọlọ́run làwọn yẹn ò sí ń bẹ̀ torí ọlọ́run bá wò fi dáadáa taburú sáré ẹyẹ ẹ̀wọ́ alátakùn kọ lójú ọ̀nà ó padà lé ìwọ ọkọ̀ ò sí mbẹ́ ọkọ̀ ṣe ọ̀tún ń lọ ọkọ̀ ṣe ṣe ó padà lé ó sí láàrin àwọn táwí la yatatayarun superstition àwọn yẹn ṣe ọlọ́run bá aláwa mú anabi wa mú ìròyìn wọn wá ní wa ala rabbihim yatawakkalun àwọn táwí wọn gbára lé ọlọ́run pátápátá ní kọ̀rọ̀ àti gbagba wọn ò ní sẹ̀sẹ̀ ló sẹ́wọ̀n sí ni wọn náà ọlọ́run kọ́lọ́mọ́sá fèmí àtẹ́ sínú wọn àmọ́ ó lé lẹ́yìn bá ó lé díẹ̀ o àwọn èèyàn fa o ipe mama joko síta wọn ní ṣòkòtò pínpín yẹn àwọn lálẹ́ Kùránì nìkan mama joko sí ọlọ́run bí àwọn èèyàn wá o ọ wá kó bó ṣe bọ́ lọ́wọ́ wọn òní ọ̀dọ̀ babaláwo òní bàbá dáfá òní ní kankan lẹ́yìn Allah níparí ọ̀rọ̀ mi ni wá ni pé ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá gbára lọ́lọ́run sọ ní kéèyàn má ṣe gbìyànjú al-akhadhu bil asbabi la yunafi al-imana wa tawakkul ala Allah lápèjú wíńsì ọlọ́run ní ká máa ka kùrùsí ṣé èèyàn wá rí olè tí ń bọ̀ èèyàn wá ka kùrùsí kò wá sápamọ́ kọ́ ka kùrùsí ọlọ́run ló ní kọ́ ṣe bẹ́ẹ̀ kọ́ sápamọ́ ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ sábàbí pẹ̀lú kíni pẹ̀lú àdúrà yóò máa rìn pẹ̀lú ara wọn ànábì nǹka wọ́n jẹ́ ẹ̀dá mímẹ́rin àìdí yìí sàdá wọ́n mi kọ́lé fìyín sàdá fún àgìṣẹ́ iná bá wọn láàyè bùsùlùún wọn ò sì rí lóòótọ́ àbí nígbà ó kú onímọ̀ká ibo lọ́sàsì nínú kòtò gáàrò thawr làwọn kèfèrí bí wọ́n ṣe wá débẹ̀ ọgbàrá lọ́lọ́ ó sì sá sínú kòtò lọ́sì jẹ́ pé ìwọ náà ó tilẹ̀kùn rẹ tí ó lè gbangban yìí lẹ́yìn ìgbà tó bá ka kùrìsì yìí tán ọ wá sí gbogbo géètì lẹ̀ ó sílẹ̀kùn lẹ̀ ó ní mo ti gbára lọ́lọ́ ọgbàrá lọ́lọ́ torí anabi ní ká tilẹ̀kùn ó sì tẹ̀lé anabi sábàbí àti àdúrà wọn ní rìn papọ̀ ní o ọlọ́ni wà áìdù làhùn mastata'tum min quwwatin wa min ribatil khayli turhibuna bihi aduwwallahi wa aduwwakum ọlọ́wọ́n bá ní ẹ lè pìpìà fáwọn ọ̀tá yín mastata'tum min quwwa gbogbo agbára tẹ bá ní tẹ́lẹ̀ fi pàdé wọn nínú àwọn nǹkan jà nínú àwọn ọkọ̀ àdá gbogbo nǹkan tẹ bá lè fi jà min quwwatin quwwa tó wà mẹ́yẹ kìí sóògùn o tẹ̀lé ìmọ̀ àti sóògùn yẹn gbára lọ́lọ́ mọ́ ọlọ́run sì ní sọ pé kẹ́ ẹ máa gbára lé agbára ogun nígbà tó wọn ọlọ́run ọba aláàsì ń bẹ òun bẹ ń sámà ọlọ́run wa ní kẹ́ ẹ máa gbára lé agbára ogun kúwà tó wà ń bẹ kì í sógun o kúwà yẹn òun náà ní àwọn nǹkan tá a máa fi ń jà bí àdá bí ọkọ bí ìbọn ọkọ̀ wàmídìí bá tilẹ̀ khayli gbogbo àwọn ẹṣin yín ẹ fún wọn ló jẹ kí wọ́n yó ẹ tírẹ́nì wọn wọ́n sì gbára lọ́lọ́ba tani bá yẹn ṣẹ́gun ọlọ́run ní ẹ tírẹ́nì ẹṣin torí ìbò nàbí àdúwọ̀lá ẹ máa fi halẹ̀ máa wọ̀ta yín tí wọ́n bá gbọ́ pẹ̀ ń bọ̀ wọ́n sá lọ wọ́n àdúwọ̀kọ̀ ọ̀tá ọlọ́run àtọ̀tá yín Suratul Anfal àyà 60 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ yìí pé bá a bá ṣe ń ṣe al-akhadhu bil asbab máa dùá bá a bá ṣe ń ṣàdúrà tá a gbára lọ́lọ́run ká tó máa ṣe sábàbí àwọn sábàbí yóò gbọdọ̀ jẹ́ sábàbí tọ́lọ́run kọ́
kò gbọ́dọ̀ jẹ́ ẹbọ kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ó ti yé nínú àwọn ọ̀rọ̀ táwọn fáwọn mú wa òun náà ni pé Ànábì ní ala innal quwwata ar-rabi ala innal quwwata ar-rabi ar-rami ala innal quwwata ar-rabi Ànábì ní ká mọ kanta kọ́ mọ fata kọ́ mọ ìbánsẹ̀tì tí ó sì lọ sọ́sẹ̀ Ànábì ní agbára bẹ́ẹ̀ o tani wàá ma dáàbò bòyá lójú ogun yàrá tá a gbára lé Ọlọ́run ọgbàrá lọ́lọ́run ó kìbọn ọgbàrá lọ́lọ́run ọkàn àdá rẹ̀ nígbà tí àwọn ọ̀tá bá ń bọ̀. wọ́n ní sọ pé mo ní gbára lọ́lọ́run ọba àwọn tó ń sì gbé AK-47 lọ́wọ́ wa ń lọ ọwọ́ ni mo dé. gbára lọ́lọ́run Ọlọ́run ní làá o àmọ́ Ọlọ́run náà ní sọ fún wa pé ká múra ètò mẹ́ni pé wọ́n náà ó dira ti èyí tí ọ̀tá kó kíní ẹ̀sìn Ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi ẹnìkan jọ kan lọ́ba gbé ẹ̀sìn rẹ̀ dé ẹ̀sìn ọwọ́ sọ fún Ànábì pé ṣé kí n fẹ́ sin yẹlẹ̀ ni àbí kí n so Ànábì ní kí ló ń sọ yìí ó ní ṣé kí n fẹ́ sin yẹlẹ̀ ni kọ́ máa rìn lọ àbí kí n so mọ́lẹ̀ kí n wá gbára lọ́lọ́ Ànábì ní àìkèlè wa tawakkal Ànábì ní sọ mọ́lẹ̀ kọ́ wá gbára lọ́lọ́ nígbà náà Ọlọ́run máa bọ̀ sọ kò ní ní wọ́n tu àmọ́ kọ́ lọ gbára lọ́lọ́ kọ́ wá fẹ́ sílẹ̀ kọ́ máa rìn lọ ìtumọ̀ ẹni pé ìwọ náà fúnra rẹ ó tilẹ̀kùn rẹ gbangban yín tó bá fẹ́ sùn ní òru wọn kọ́ gbára lọ́lọ́ wọn bá kọ́ fẹ̀mí rẹ takai tí o Ọlọ́run bá ní wàlá wà nàkùn tawakkaltum ala Allah haqqa tawakkuli tẹ́ bá gbára lé Ọlọ́run bá gan alára sọ́kà kó kàmá yarzuqu at-tayr òun fún yín lárísìkì bóun ṣe fún ẹyẹ lárísìkì tó gbára lọ́lọ́ ṣé rí ẹyẹ yìí náà Ànábì wa ní tẹ́gìdù khimaso ó jáde láàárọ̀ wataruhu bitona ó ṣe kí ni jama ó tún wá darí padà ní ìrọ̀lẹ́ ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́ ó ti sábàbí àbí ó ti sábàbí kẹyọ wá jòkó nínú ilé rẹ tó ní Ọlọ́run gbára lé wọn fẹ́ jẹun bí wọn náà ṣe lé tó jòkó lẹ̀ tó ní Ọlọ́run fún mi ló Ọlọ́run fún mi ló Ọlọ́run ti bọ̀ kọ́ jáde lóko fabtagu indallahi rizqa Ọlọ́run bá ní ẹ̀sàdúà ẹ bèrè àrísìkì lọ́dọ̀ Ọlọ́run àdúrà ni wọ́n dákẹ́ o àrísìkì pàtàkì o àrísìkì téèyàn bá bèrè rẹ̀ yín máa ń sábà sọ yẹn dẹ́lẹ́ bọ̀ àbíkọ́ sọ̀yàn di oníbídíà àbíkọ́ sọ̀yàn di gbajúẹ̀ àbíkọ́ sọ̀yàn dalubára ọ jẹ́ kanu mẹ́rin ní tọ́wọ́ lárísìkì lọ kí wàá ní àbáyọlẹ̀ lárísìkì fabtagu indallahi rizqa Ọlọ́run bá ní ẹ ṣàdúà ẹ pè mí ń fún yín lárísìkì kéèyàn máa wá ṣàdúà kọ́ wá ní wọn ti gbára lọ́lọ́ inú yàrá ní lárísìkì máa ti ń báyàn àbí èèyàn jáde Ọlọ́run wá ní famushu fi manakibiha wa kulu min rizqihi Ọlọ́run ní ẹ jáde famushu ẹ jáde wọn náà ní kankan tó dáa òun ní kankan tó ń ra àmọ́pọ̀ gbára lọ́lọ́run pé mo gbára lọ́lọ́run bá Ọlọ́run ti ká dára tiwa pé a máa jẹ gbèsè náà ni ajẹwo gàrí ajẹwo ráìsì ajẹwo lé kádàrá Ọlọ́run agbára Ọlọ́run ọba ó tó wa Ọlọ́run tó lóòótọ́ àmọ́ Ọlọ́run ní kó jáde kó wáṣẹ́ lọ bíṣẹ́ kọ̀ bá lọ kó wá mí bọ́ọ̀ bá jáde owó tó wà ò ní rí o àfi tó wá fẹ́ rálìjànú ṣe tó fẹ́ máa ṣe yahoo lókù ìyàwó alálìjànú òun náà ni wọ́n ń pè nígbà ẹnìkan kó owó lábẹ́ awọ yahoo ni wọ́n rà alìjànú sẹ́ wọ́n fàfàkùfà wọ́n ránṣẹ́ yóò gbéra yóò lọ báńkì àbí lọ́dọ̀ yọ lọ́jà yóò lè kówó ń bẹ̀ yóò lè kó wá sábẹ́ awọ àwọn àfáà ti ṣe máa torí kálukú náà mọ̀ pé orí ibú ló ṣe kí ni ìlọ́wà ń bẹ̀ torí èèyàn padà ya wèrè nígbẹ̀yìn ayé àbí kéèyàn di kèfèrí torí àjànú tó wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó ránṣẹ́ ni Ọlọ́run fún níyọ̀ǹda rẹ̀ ọ̀ yà kàn náà ló sọ ọmọ ya Umar bin Khattab pàdé ẹni kan nínú mọ́sálásí wọn ká sọ́bà tán aago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá àsìkò dùn wá ń kọjá ó ní kí ló ń ṣe ó lóun ń ṣàdúrà owó ni ó ní alam ta'lam bi anna as-samaa la tumtiru dhahaba ọ mọ̀ pé sámù ò ní rọ owó níbo ti béèrè owó lọ́wọ́ Ọlọ́run ó ti bá ìrìnàjò rẹ̀ ìdajì yòókù ni pé kó jáde kó lọ́jà gbogbo yẹn àfa ẹja wọ nǹkan máa ṣe o ẹja wọ nǹkan máa ṣe o àwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá dojoojúmọ́ káwọn náà rí o níjọ́ tí wọ́n bá rí wọn ní láǹfààní àti bùn ọ bó láyé ló ṣe níjọ́ tí wọ́n bá rí ẹni tí ń bùn ọ tí ń fún ọ yìí tó bá kú wàhálà ti dé fá torí pé béèyàn bá ti gbó àwọn Ànábì Ọlọ́run àtàwọn sàhábà kò sẹ́nìkan tí ò ní ti ń ṣe lẹ́yìn pé wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ẹ jẹ́ àfi kọ́ àwọn ọmọ wa kí ìṣẹ́ ọmọdìran ìṣẹ́ kọ́mọdìran mọ́ wa lọ́wọ́ kódà wájú mọ́sálásí náà ni ṣe kankan síbẹ̀ wọ́n pe ìmáàmù ní ta wọ́n nìkan máa ń fi ẹ́ sí yẹ̀yẹ́ ọkà àdìsí fún wọn pé inna nabiyyallahi Dáúdà ya'kulu min 'amali yadihi Ànábì Dáúdà ló fi jọ ìgbàdá lọ́wọ́ bá rẹ yóò nítumọ̀ àmọ́ tí ọba ti sọ́nà bí wọ́n bá ní chiefu kú ọ́ labatẹ́nsà wọ́n làlájì eléré bàbá àdínì wọ́n lọ́jà dé láyé èèyàn ní pẹ́ kú
ó ṣẹlẹ̀ sáfà kan rí olówó tí ń bùn lọ́wọ́ jáde láyé ìjọ kẹjọ tí wọ́n ń ṣe ọ̀fọ̀ olówó làfà náà kú ìyàwó rẹ̀ ní ẹ̀mẹ́ta lóhùn mo ti ṣe wá sí fọdún lé pé kọ́ gbàdá lọ́lọ́ ipò ọlọ́run ọba ti ń tọ́ ọlọ́run ti ń fún ọlọ́run yẹn kú wa tawakkal ala al-hayyi alladhi la yamut ó nígbà tí ó sì gbọ́ ronú lọ́ba parẹ́ ikú bàbá olólọ́pàá o ìyàwó jẹ́ fáwọn ará yìí ẹ dákun tó lọ́wọ́ ọba ìjà kọ́kàn kó lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn má dẹni yẹyẹ ẹbùnmi wá sí òwúlò mọ́ létí ẹni tó kó bùn ọ́ wá sí òwúlò fẹ́ ṣe tó ń tọrọ bára lọ́wọ́ yẹn ojoojúmọ́ tó ń dá láàmú ọwọ́ ni a fẹ́ kàdísì fún yẹn ní afá ìfàdísì lẹ̀ ńlọjà torí gbàtà fẹ́ kàdísì ń ta owó náà padà sí kínní náà padà já sí ìyọ́n dé yẹyẹ kó gbára lé ọlọ́wọ́ bá rẹ kọ́ dẹ̀ mọ́ wákàṣe lẹ́yìn náà ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àdúà àmì ọ̀rọ̀ nípa àárẹ̀ ọ̀rẹ́ ó lóògùn òsàn o má pé ibà mú mi mo ti gbára lọ́lọ́run lẹ́yìn náà èrí ń fọ́ mi mo gbára lọ́lọ́run ọmọ ya kéèyàn ó sùn gbà mí òun náà lóògùn orí fífọ́ ṣe rí egbò àtẹwé fáàrùn ara kéèyàn máa lò ó téèyàn sì mọ̀ pọ́lọ́ ní máa ń ṣèwòsàn egbò àtẹwé téèyàn ń lò yẹn kọ̀sọ̀ yẹn di ẹni tí ò gbára lọ́lọ́run ta ní fún yàn ní ìwòsàn ewé ìfẹ́ni ìṣògùn jẹ̀dí àbí òsè ewé káṣíá ìṣògùn bàbí òsè epo mangoro ìṣògùn táífọ̀dù àbí òsè awọ́pa nǹkan mẹ́ nílẹ̀ Yorùbá Ànábì ní tàdá wàá ìbàdàlà Ànábì ní mo yọ̀ǹda yẹn fún yín ẹ má sọ oògùn òsàn oògùn owó oògùn tajà oògùn àgbéga nìkan ẹ má ṣe kíni ẹ má ṣe yẹn ẹbọ nìyẹn ẹbọ. nígbà wá rí báyìí ẹnìkan lóun gbára lọ́lọ́wọ́ bá a sì rí pé àárẹ̀ tí ń ṣe ọ́ yìí lóògùn olóhùn lóògùn irú ìgbára lọ́lọ́wọ́ bá yọ wá ní tiẹ̀ yìí Ọlọ́run náà lọ sọ fún wa ní Kùránì Kẹ́rímù pé òun lòun máa ń wò yàn sàn lóòótọ́ Ànábì Ibrahim ní fọwọ́ ìbáyé dà maritu fahuwa yashfini Ànábì Ibrahim tó bá rẹ̀ mí fahuwa Allah òun lọ́ba tí wò yàn sàn òun lọ́wọ́ Ànábì Ayuba sàn lóòótọ́ gbogbo aláàrẹ̀ pátá Ọlọ́run ní pàṣẹ ibi kọ́ máa gbádùn ló sì máa gbádùn àmọ́ Ọlọ́run ọba Allah tó ní ká máa pè òun tó bá rẹ̀ wá kóun lè bá fún wa lálàáfíà òun náà ló ní ká máa lo oògùn àlàáfíà ó fi sàmì ní táàfin mọ̀ pé òun Ọlọ́run bá ń bẹ Ọlọ́run bá ní yakhruju min butuni sharab Ọlọ́run bá ní oyin tí ń fò káàkiri yẹn àwọn nǹkan mú nǹkan máa jáde nínú rẹ̀ mukhtalifu alwanu kọ́lọ̀kọ́lọ̀ ní máa ń bá dé o fihi shifa'u linnas Ọlọ́run bá ní mo fi wòsàn síbẹ̀ fihi shifa mo fi wòsàn sínú oyin ẹ máa la oyin gbogbo èèyàn sí ni kọ́ máa la àti kèfèrí àti muslim náà sì lọ́lọ́run lò lórí wọ́n tàbá ń ta àwọn prophetic medicine àbọ̀ ń tàgbo ọ̀ máa ta fún gbogbo ẹ̀dá Ọlọ́run ni wípé èmi ò ní fún yín lábàtà sọ̀dá o torí sọ́ọ̀sì lẹ́ ń lọ ẹni fún yín lóyin oyin tó yín fún yín ẹlẹ́kẹ́rún náà Ọlọ́run ló lóyin ẹ̀ fẹ́rẹ́ kalẹ̀ fọlọ́run tó lóyin ẹ̀sìn kẹ́sìn nu gbogbo ẹ̀dá ló ní ìwòsàn ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ìwálògùn òwòsàn èyàn ò sọ pé èyàn gbára lé Ọlọ́run ẹnu pé ajá ẹlẹ́dẹ̀ ọtí gbogbo tọ́lọ́run fẹ́ ò ní fi ṣoògùn òwòsàn èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ìgbára lé Ọlọ́run ọba ẹ̀sìn ni o ibadatun qalbiyya ẹ̀sìn ọkàn èmi máa tèmi ìwọ náà máa tiẹ̀ bá a ṣe jòkólẹ̀ yìí ẹnìkan ọ̀rọ̀ kan wa lẹ́yìn Ọlọ́run tó dá wa tó bá jẹ́ pé kankan bá mẹ́mẹ́ tó gbára lé ní kọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ àbí wọn mọ̀ láti sin lọ lè mú kó lè bá pàdé Ọlọ́run dáadáa nítorí pé nítorí òun wá lọ́dọ̀ nǹkan òun ọ̀dọ̀ Ọlọ́run ló yẹ kó wá sí òun ló ní kápá ẹ̀ òun ló lè fúnyàn òun ló lè gbà lọ́wọ́ yìí gbogbo tá à ń lò pátá tí ọ̀dà tá a mọ̀ pé agbára lé ẹja yọ̀ǹda rẹ̀ ẹja yọra kó mbẹ́ bọ́bá já yọra kó mbẹ́ nígbà náà lọ́sẹ̀ wá di alágbára lọ́sẹ̀ wá di wòlíì Ọlọ́run èèyàn ní ma bọ́lọ̀ ṣe ó tó ma bẹ́ sòṣẹ́ o ojú kan làdá ṣe kíní làdá máa ní o mo bẹ lọ́hùn nínú agbára rẹ̀ àti àánú ẹ̀ ẹni wọn bá ti mo wí Ọlọ́run jọ́ ṣàǹfààní fún mi tí mo wí Ọlọ́run jọ́ ṣàǹfààní fún wa ta gbọ́ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.